torí gbá mẹ́ta tó gbé ẹni ò bá ní kìmí tó bá dúró re kò lè rí gbá o torí gbá ọ̀la ọ̀kọ́ ọ̀yà mi àjẹ́ ló wà igbá rẹ mọ́ ọ̀yà mi àjẹ́ ló wà o igbá aburú ọ̀yà mi àjẹ́ náà ló tún wà ṣùgbọ́n èméjì tó jẹ́ ti òótọ́ ọ̀rọ̀ nú ẹ̀ igbá rẹ mọ́ kọ́lọ́n jẹ́ kábíyá mọ́ rí fún wa o igbá ọ̀la kọ́lọ́n jẹ́ kọ́lọ́ ìgbélẹ̀ o ṣùgbọ́n aburú ò ní kankan o. ẹ jọ àwọn òòṣà wa òòṣà bíi Ṣàngó ń fẹ́ kẹ́ Ṣàngó jẹ́ nǹkan tí ó jẹ́ agbẹ̀yìn àbáàrin àbíkọ́tà ló bá dé Ṣàngó dédé bínú ọ ṣùgbọ́n inú tí Ọya jowú níjọ́ kìnnà náà Ṣàngó kọ́lọ́kọ́ fọ́ya aya Ògún àgbẹ̀dẹ ni ìrè ní mọ́gùn ọmọ alàlágbẹ̀dẹ Ògún gbẹ́nàgbẹ́nà òjé ló ń jẹ Ògún lálápàtà ń lò ẹ̀jẹ̀ ló mú Ògún ọ̀nà òní títí mọ́tò ọ̀nà bẹ́ẹ̀ ni òní títí mọ́tò Ògún tá a lè máa pè ní Ògún tó fi ń gbẹ́ pẹ̀pẹ́ abẹ́ ọkàn abẹ́ ló fi ń fa apẹ̀rẹ̀ tó ń tó ń ṣe ní ti òjì ẹ̀ lọ́nà náà jẹ Ògún kan nìyẹn Ṣàngó jẹ́ òòṣà kan tó yẹ pé ó jẹ́ akatẹ́jí tí ọkùnrin oyè yín ó jẹ́ oníjàgídíjà gan bíi pé kó sọ pé ọmọ kan náà àdúgbò yìí táùtù ni ṣùgbọ́n kò ń jalè ṣùgbọ́n pé bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ ṣe fàdéyìn bí kan jáde ìwé kìlọ̀ gba ìtọ́ mi wọ́n fẹ́ ṣe fi kankan lélẹ̀ bí kan jáde ìwé bẹ́ẹ̀ ní Ṣàngó rí ṣùgbọ́n nígbà tí ò tí ì ní ẹni tó lè boost agbára ẹ̀ lọ́wọ́ kò jẹ́ kó sì mọ̀ pé òun ní agbára lọ́wọ́ ó ti yín ìrìn àjò tí Ògún àgbẹ̀dẹ rìn ìjọ́ kìnnà náà tó lọ pẹran ní Ṣàngó wá Ògún wálé ojú tí Ṣàngó máa fi kan Ọya ó dogun bí báwo ó dojú àmì lèmù lọ torí Ọya gan fúnra rẹ̀ àfin ní obìnrin ni gbogbo agbára tẹ́lẹ̀ Ọlọ́run ní pátá àti ipò tọ́lọ́run ní àti ibi tó ní kìbì sí ọwọ́ ìṣòro wa o. bíi ti báwo. ẹ ṣoríire. ẹ káàsán sá ẹ jọ sá ṣáàlì mórúkọ yín. èmi ni ẹ káàsán Ògúnwọlé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà mo kí n pé ojú tẹ fi wò mí nìfọ́ etí tẹ ń gbọ́ mi ò ní di gbogbo ìdáwọlé amáyésí rere èmi ni wọ́n pè ní àròlé ya ọ̀nà tí mo jẹ́ àbọ̀rẹ̀ Lagos State fún peace reform nínú ibi tí a wà yìí bàbá tèmi náà dẹ̀kẹ̀dẹ̀ náà ń pè ní apẹ̀nà àgbọ̀kọ́ ní gbogbo Lagos State pátá tó jẹ́ àbámbàlì Akeem Agbedeyi ní Lagos State. ọ̀dà ṣàmọ̀ pé ní under Yorùbá ní abẹ́ Yorùbá a ní àṣà a ní ìṣe a ní oríṣiríṣi ní a ní ìbáṣe àṣà ìwọṣọ ìgbéyàwó ìṣẹ̀ṣe a dẹ̀ mọ̀ wípé ní tá bá ń sọ Yorùbá a máa sọ̀rọ̀ nípa àwọn òòṣà Yorùbá ara wọn ní Ṣàngó Ògún tá bá dẹ̀ sọ pé ká máa sọ náà ní all over the world a máa rí pé àwọn òòṣà Yorùbá jẹ́ àwọn òòṣà tó popular jù nínú àwọn òòṣà ohun gbọ́ngàn làwọn kọ́ nínú àwọn òòṣà èdè Yorùbá náà dẹ̀ jẹ́ èdè tó jẹ́ wípé ó popular tó bá tẹ̀ bá sọ pé ní Nàìjíríà ń sì pé ká má sọ èdè òyìnbó mọ́ gẹ́gẹ́ bí èdè tó jẹ́ wípé òun náà sọ pé ká máa sọ Yorùbá ló máa jẹ́ wípé wọ́n máa mú. Yorùbá náà làwọn kọ́ torí inú nǹkan mẹ́ta tó wáyé tí mo mọ̀ tó dájú tí mo bá nù tán tí mo dẹ̀ tó gbọ́njú tí mo kí fádé bẹ̀ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wáyé òun l'Ọ̀rúnmìlà tó pè ní Sẹ́tì òun lòòṣà àkọ́kọ́ tí Ọ̀rúnmìlà rán wá sáyé tó wá tún àtòrí àtẹni tó ti burú àti tó ti bàjẹ́ fún kó wá tún ṣe òun l'Ọ̀rúnmìlà tó pè lákòókò lókun òòṣà tó dẹ́nu dá àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n ní òòṣà àkọ́kọ́ yìí ló sọ tán ẹ̀sìn méjì tó tẹ̀lé kí ànábì tó dáyé bàbá Sẹ́tì Ọ̀rúnmìlà ti kọ́ sọ ń pa ẹ̀ ní pé ihun tó máa gbáyé ṣe iye ọjọ́ tó máa lò wákàtí tó máa lò iṣẹ́ tó máa ṣe Ọ̀rúnmìlà ti sọ ìyẹn ni wọ́n ń pè ní òtúnra méjì Ọ̀rúnmìlà ló sọ ta ẹ̀ òun ló bí bàbá gangan tó ń pè ní ànábì Muhammad sallallahu alaihi wasallam Jésù gangan fúnra rẹ̀ òun lolúwa àkọ́kọ́ tó máa kọ́ jẹ́ olúwo tí pé ó ń tẹ fáwọn àbọ̀ wọn gbódù Jésù gangan ni ṣùgbọ́n èèyàn àgbàlẹ̀ ṣéǹdì ẹ̀ lọ́sọ Jésù kan ló ń jẹ́ o jẹ́wé ó sùn ló ń pe bàbá wa tó ti yẹn nǹkan ẹ̀ tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun gan fúnra ẹ̀kọ́ tó wáyé ibi tó máa bí sí àti tó máa dà
àtàgò tí nǹkan kan máa gbé ní pè jáde bàbá tó ń pè ní sẹ́tù ti sọ ìyẹn bẹ́ẹ̀ torí àṣà àti ṣe ó gùn torí ọ̀rọ̀ dàbí pé ká sọ pé gbogbo ẹni tí yóò mọ nǹkan tán tó náà fẹ́ kákun ẹ̀ kò lè possible torí àwọn bàbá tó bá lọ́mọ gan a pé ogun ni ogun lọ ni bó bá ṣe ríran sí tó jáde sí bẹ́ẹ̀ lè máa róye sí òun lọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wa. ní Yorùbá tó dàbí pé mo ṣe Yorùbá díẹ̀ school wọ́n jẹ́ pé yẹ wípé kò sí gbogbo àwọn òòṣà yẹn gbogbo wọn ni wọ́n ní odù ó jẹ́ pa ní ọ̀sà àwọn àgbà ọ̀sà méjì ọ̀sà lẹ́yẹ kìíní náà Ṣàngó náà ní odù tiẹ̀. mo fi owó àtọmọ díẹ̀ lẹ́nu bí tó dé yẹn torí odù kan wà tó yẹ pé kò sẹ́dà tó lè kọkọ̀ fọ́ padà ẹ̀ lójú òun lọ̀sà méjì odù tó gbé wọn ìyá mi àjẹwá sáyé ni tó confam tí o sẹ́ni tó lè mú àti báláwo dè ní àti tàná àti jẹta ọ̀hún gbọ́ ṣe ẹni tí ayé bá ń dà láàmú tó bá dáàdù ẹ̀ wọ́n á ní kó lọ ṣe pèsè fún àwọn àgbà tó dá àgbà lóàndì ọ̀rọ̀ ẹ̀ abẹni bá ń sọnù kó oorun tó bá lálàkàlà abẹ tó bá ní nǹkan pọ̀ pẹ̀lú obìnrin lójú oorun ọ̀hún ìyá mi lóàndì ẹ̀ nígbà tí Elédùmarè parí ayé tán ó gbélé ọ̀hún ìyá mi lọ́wọ́ tó ń pè ní ìyá mi àgbà àwọn àgbà ẹlẹ́yẹ nígbà gbélé ọlọ́wọ́ tán ọ̀hún ìyá mi gbégbé ajé ọgbégbé ọ̀là ọgbégbé àbúrú mẹ́ta nígbà tọ́lọ́ ń fi Elédùmarè fún ọ̀hún ìyá mi àjẹ́ nígbà tó wọ ọ̀tún tó wọ òsì wọn ò rí ibi tó lè gbé kà nínú ayé nínú ọ̀run wọn ní ojú mi sorry wọn ní kí n kọ́ Elédùmarè fún ọ ní àṣẹ àti wá sáyé Elédùmarè ní kò sí wàhálà níbẹ̀ tẹ́ bá lọ wọnú Kùránì Bíbélì Ọlọ́run kò sọ pọ́ìntì kan bẹ́ẹ̀ pé òun dáadáa mọ̀ tán inú òun bàjẹ́ torí pé nígbà tó ìyá mi ń bọ̀ látòdì ọ̀run ọ̀dàgbé méjì ayé àtọ̀run ó pàdé bàbá mi Ọ̀rúnmìlà ó ń jáwé lọ́tún jáwé lọ́sì Ọ̀rúnmìlà tajú kan orí wọn lọ́ọ̀kan ó ní ìyá mi oníwò ó ní bẹ̀rẹ̀ lọ dàgbére pẹ́fẹ́ rìnrìn àjò ọ̀nà orí bẹ́ẹ̀ ó ní bẹ̀rẹ̀ lọ́nà lọ sóde ayé ó ní kí lọ́ọ́ lọ ṣe ń bẹ̀ ọ̀nà lọ jẹ́ ènìyàn ni o wọ́n pé ọ̀run ò dùn ayé ò lè gbà wọ́n ọba ní jẹ́ ọwọ́ ní ìgbà lọ sóde ayé tẹ́ lọ jẹ́ ènìyàn ọ̀wọ́n tó wá kù láyé mélòó wá ni wọ́n tí ẹ tó fẹ́ máa jẹ ènìyàn mọ́ ni ọ̀nà Ọ̀rúnmìlà báyìí pé ṣe tiẹ̀ ìwọ ni kò ṣe pèsè kò ṣe tutù tó yẹ pé gbogbo ohun tó bá ti jẹ́ ọmọ Ọ̀rúnmìlà Ayọ̀mìlà ọmọ Ọ̀rúnmìlà ọ̀hún ò ní fọ́ ọkàn Ọ̀rúnmìlà ṣe pèsè jọ́kì náà ó gbé fún ìyá mi àjẹ́ ọjọ́ kò jọ jẹ́ Ọ̀rúnmìlà ló dáwó ọ̀nà ló dìmùlẹ̀ Ọ̀rúnmìlà ló dáwó ọ̀nà ló dìmùlẹ̀ Ọ̀rúnmìlà ló dáwó ọ̀nà ló dìmùlẹ̀ ọ̀nà Ọ̀rúnmìlà ọ̀rọ̀ sóde ayé o ìjọ kí tó bá ti lè jẹ èèwọ̀ àbí tó bá ti rí ọmọ ẹ àbẹ̀bí ẹ tó bá ti lè jẹnu ẹran wọn ọ̀hún ti jẹ èèwọ̀ ó ní Ọ̀rúnmìlà ní òṣè jẹ́ kọ́ ọ̀yá mi gbogbo gbàkigbà bá ń fò àbí tó bá rìnrìn àjò tó bá ti lè pàdé ọmọ Ọ̀rúnmìlà tó bá ti lè jẹnu ẹ̀jẹ̀ àbí jẹnu ẹran ẹ̀ ẹ máa rí ohun tó bá fò tó bá jábọ́ òun lọ́ fi sọ pé àjẹ́ kí n jọ̀bọ̀ obìnrin ògbójú títí kó yọ̀dọ̀ díẹ̀ jẹ ìjọ tóbi bá rí nǹkan oṣù lò fún láṣọ ìyẹn ní ìmùlẹ̀ tí Ọ̀rúnmìlà àti ọmọ ìyá mi àjẹ́ tó bá ń pín nípìn àgbàdo látòdì ọ̀run sódì ayé ló fi jẹ́ pé ọ̀sà méjì yẹn odù tó nágbára ni odù bí tó bá gbódù tó bá bí àfi kó gbìyànjú tó bá lè ṣe lójoojúmọ́ gan láti máa ṣe pèsè wọn àgbà kó lè bá rí ti ẹgbà lọ́wọ́ wọn torí gbá mẹ́ta tó gbé ẹni ò bá ní kìmí tó bá dúró re kò lè rí gbá o torí igbá ọ̀la ọ̀kọ́ ọ̀yà mi àjẹ́ ló wà igbá rẹ mọ́ ọ̀yà mi àjẹ́ ló wà o igbá aburú ọ̀yà mi àjẹ́ náà ló tún wà ṣùgbọ́n èméjì tó jẹ́ ti òótọ́ ọ̀rọ̀ nú ẹ̀ igbá rẹ mọ́ kọ́lọ́njẹ́ kábíyá mọ́ rí fún wa o igbá ọ̀la kọ́lọ́njẹ́ kọ́ lè gbélé o ṣùgbọ́n aburú ò ní kankan o ìyẹn ni mo rí nú ẹ̀. wọ́n máa sọ wípé àjẹ́ kì í jèpò ọ̀bọ̀ bẹ́ẹ̀ni but àwọn kó tó sọ wípé wọ́n máa ń jẹ èèwọ̀ wọ́n ní èèwọ̀ kò possible rí láti mo ti gbọ́njú tí mo ti lórí ìpele bàbá tó bí lọ́mọ torí bàbá tó bí lọ́mọ ó kéré jù mo sọ pé ṣọ́kú gan ni torí ìrìn bàbá mi yòó ṣọ́kú torí 95 years ni bàbá mi lò ó ṣọ́kú ni o ó ṣọ́kú ni o torí inú tó kéré jù nù bàbá tó jẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi 102 ni kẹlẹ̀ bá mi sọ pé bàbá mi ṣọ́kú ni ó dẹ̀ nídìí tí mo sọ pé bàbá mi ṣọ́kú torí pé òun ni last born bàbá tó bí lọ́mọ ìtàn tẹ́ gbọ́ lẹ́nìí máa jẹ́ ó yẹ yín pé tẹ́ bá ń gbọ́ yá ọ̀nà anybody ò mọ̀ túmọ̀ yá ọ̀nà a ṣe ń bọ̀ bẹ́ẹ̀ bàbá torí pé bàbá tó bí mi ọdẹ ni àgbẹ̀dẹ ni ògùn tó fi ń dàṣẹ ẹ̀gbọ́n wà nínú pẹ́lọ́ yìí ọ̀dọ̀ọdún la máa ń ṣe nígbà ìwà ń sìn bí ìtútù ṣe jáde
wọn bí ogbó ọmọ ìdílé wa rè kó fẹni kan àbí kó jẹ èèwọ̀ àbí kó gbọnú lé èèwọ̀ ni àbí tó bá ṣọdún Ògún àjọbọ tó gúnyàn ẹ àwa lọ máa ń lọ pè lọ máa fi yan kan mi jẹ. àfihàn kan mi jẹ. bẹ́ẹ̀ ni lórí lè wù orò lè wà ní ẹ̀bẹ̀ ló máa kọ́ ṣe fún ìṣàwọn. mo fẹ́ bèrè question kan. ẹ jọ̀ọ́ kí n sọ ẹ má bínú ṣebí question tí mo fẹ́ béèrè yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ti wà ní ọkàn mi torí èmi máa ń wádìí gan bàbá tèmi jẹ́ pé wá wípé ìdílé Ọlọ́bàtálá ni wá. Ọbàtálá bàtà àṣà Ọbàtálá olórí ọ̀rọ̀ jẹ́ òòṣà ńlá ni o. wọ́n máa wá sọ wípé ìdílé Ọlọ́bàtálá ò gbọdọ̀ mẹ́mu. èèwọ̀. kí nìdí. ayé adàyà mi Ọbàtálá obìnrin ni èèwọ̀ tó fún jọ́kì náà nà tó gbàdọ̀bẹ̀ fún torí ó gbé ọmọ kan wá tó ń pè ní Ṣẹ́mirẹ́nì lọmọ tí ó ń rọbí jọ́kì náà nà tọ́bàlá gbẹ̀bí ẹ̀tàn tí Ọbàtálá gbẹ̀bí ẹ̀tàn òròdílé ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ẹmu lọ́ fi ń wẹ̀ wọn sọ fọ́bàtálá ń pé òòṣà yìí òòṣà tó mẹ́mu tó ń lẹ́mu ni ìwọ Ọbàtálá gbọ́ ọ̀ṣẹ́ torí pé Ọlọ́bàtálá bá ti mẹ́mu ó máa yọké wájú ayọké lẹ́yìn Ifá Ọ̀rúnmìlà máa tẹ ojú gbèsè lẹ́yìn ike yẹn Ọbàtálá gbọ́ fojú kẹmu Ọbàtálá kò ṣẹ́mu nìkan ṣó gbogbo ọ̀ràn ajá ni Ọbàtálá gbọ́ fojú rí tí Ọbàtálá bá ti rájá dìgbòlugi ajá máa yà àbí kó kú ibi tí Ọbàtálá bá ti wà inú òrùlé kan funfun lẹgbẹ́ ọ̀bà ń bẹ̀ funfun ni kọ́tìnì yẹn funfun ni ọ̀dà àtọ́gbà òfin kùn torí ọ̀ṣà ńlá tí ó ń lu ẹfun àgídìgbò ni òun ló ń fi odindi ìgbín mẹ́rìnlógún tó fi ń bọ ẹ̀gúsí tó ló fi ń bọ Ọbàtálá òrì ló fi ṣe epo ẹ̀ àti ìyèrè tó bá ṣe tán wọ́n máa gúnyán lẹ́bẹ́ wọ́n á ṣùrù gúdúgúdú wọ́n á fi ẹ̀gúsí sínú nǹkan ẹ̀ pẹ̀lú ìgbín ẹ̀ tó bá fi bọ Ọbàtálá ló máa fi sórí ẹ̀ ẹni bá jẹ láàrin 1 hour sí 30 seconds kò gbọ́ jẹ nǹkan tó ní ponú tó bá jẹ ó ti jẹ̀wọ̀ ó lọ ṣe Ọbàtálá òòṣà funfun ni òòṣà tó mọ́ látàyé dọ́run ni ṣẹ́rẹ́ ọwọ́ ọkùnrin ìkejì ló ń pè ní diamond tẹ́ẹ̀ ló lé ní aróra dẹ bí òòṣà tó lágbà ju òòṣà lọ ni lọ Ọbàtálá ò ń ṣe òòṣà kan tó yẹ pé ó mú brown black pọ̀ funfun nẹ́nẹ́ ni ẹni tó bá ní kò kí n mú ẹmu ó tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé ìbínú tó bí jọ́kì lánàá tó fi wọlé ẹmu ló jẹ́ kó kọ́ sí ẹ̀ lọ sọ pé Ọbàtálá gbọ́ mú ẹmu òòṣà ńlá tó jẹ́ pé ó kó èèwọ̀ ni tí ò kì í fi èèwọ̀ ṣeré òòṣà táwọn sọ ìgbọ́n wà nínú ọ́fíìsì mi báyìí lẹ́gbẹ̀ẹ́ kan tó pé gbogbo nǹkan ẹ̀ funfun ni. mo máa ń gbọ́ pé olókun náà funfun lòun náà. olókun funfun ni. nínú olókun àti Ọbàtálá ta ni. ọ̀gá ni bàbá arúgbó gẹ́gẹ́ tó rìn tí ó lè tẹ nǹkan l'Ọbàtálá Ọ̀ṣun fúnra ẹ̀ ṣẹ̀gẹ̀ṣẹ̀ yẹn náà àbí òòṣà mélòógún pé ní lẹ́tà wà tó pé tí òṣèlú tó pé báyìí nídìí ẹ̀ máa fi wọ̀n ní kọ̀ọ̀kan yíká ọba ń borò ó wà nílé bàbá mi tó bá ń bò kó ọ̀run ó wà nílé tàbẹ̀tẹ̀ mi ojúbọ ẹ̀ wà eégún wà Ṣàngó wà Èṣù wà Ọbàtálá wà Ọya wà ẹgbẹ́ wà òòṣà mélòógún pé Ògún àgbẹ̀dẹ wà lọ́dọọdẹ Ògún nọ̀rọ̀ wà Ògún méjìlá nílé wa. Ọlọ́run á jẹ́ kẹ́pẹ́ fún wa sá ṣé mọ̀ pé àwọn kan máa ń sọ wípé Èṣù ni Sátánì tí Ọlọ́run lé láti ní ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé Èṣù ara àwọn òòṣà wa ni. bẹ́ẹ̀ni. kí ni ìyàtọ̀ Èṣù àti Sátánì ẹ jẹ́ kí n mú béèrè yẹn kó pé méjì. a dẹ̀ gbọ́ nínú ìtàn náà pé Ògún àti Ṣàngó ọ̀rẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ni. kí Ṣàngó tó gba ìyàwó Ògún. bẹ́ẹ̀ni. kí ni ó fi jẹ́ wípé má lọ jìnnà lórí yẹn bàmá ẹ̀ Ṣàngó kì í jà kó délé alájẹ. ẹjọ́ bá wa yàn lọ́nà ẹ̀. ìyìn tí ó mú Ṣàngó kó bínú láti 20 ọdún 30 ọdún tó bá délé alágbẹ̀dẹ wọn bire kó jẹ́ pé ìta alágbẹ̀dẹ lọmọ tó fẹ́ pa wà tí Ògún lákàáyé bá ti fà á sọ́dọ̀ Ṣàngó máa bínú máa wọlé ni torí pé iná tí Ṣàngó ń lò ilé alágbẹ̀dẹ ló ti mú. àwa ló ń pè lọmọ fínà tó bá fínà jọ́kì náà ó lè rọ kí ó lè rọ bàbá nígbà tí Ṣàngó máa dágbà tágbà máa dé tó máa lò kò ní náà yọ lẹ́lẹ̀ ṣùgbọ́n yíya dẹ́dẹ́ ìgbò ẹ bá ń bomi síta ẹjọ́ ẹ fún mi tútù àbí ẹ bá ń mú pí ọ̀tá ẹ bá ń ta síta Ọya ọgán ló gbé Ṣàngó délé Ògún. yes so ṣe ti rí lára àwọn òòṣà Yorùbá torí èmi love àṣà àti ìṣe wa culture wa ó beautiful gan
but àwọn èèyàn ti nítorí àwọn ẹ̀sìn bóyá mùsùlùmí ni mí kìrìsìtẹ́nì ni mí wọ́n ti fi ọwọ́ rọ́ ìṣe àti àṣà ìbílẹ̀ sẹ́yìn èmi ò dẹ̀ kí n fẹ́ gbà nítorí pé kí ni omi la máa kọ́kọ́ kàn. omi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹ yanrìn. ká tó tẹ yanrìn torí àṣà ìbílẹ̀ ti tó bí òwe lẹ́yìn lọ́dọ̀ àwọn àgbà àṣà ìbílẹ̀ ti wà ẹ̀sìn àbáláyé ti wà kó tó di pé wọ́n kó gbogbo àwọn ẹ̀sìn yìí dé wa bá wa ẹ jọ àwọn òòṣà bíi Ṣàngó mo fẹ́ kẹ́ Ṣàngó jẹ́ nǹkan tí ó jẹ́ agbẹ̀yìn àbáàrin àbíkọ́tà ló bá dé Ṣàngó dédé bínú wọn ṣùgbọ́n inú tí Ọya jowú níjọ́ kìnnà náà Ṣàngó kọ́lọ́kọ́ fọ́ya aya Ògún àgbẹ̀dẹ ni ìrè ní mọ́gùn ọmọ alàlágbẹ̀dẹ òun ni Ọya kọ́ fẹ́ ṣùgbọ́n lá ń pé ayé àti àpá àti ipò tí Ọya fẹ́ lò lé Ògún kò rí lò. kí ló fà á kí nìdí. torí pé ìyàwó ti wà lé fún Ògún lákàáyé already tó sọ pé méje lògún méje ni rè. kí ni mí ní méje lògún méje ni rè. wàá sórí rè méje lè Ògún yẹn Ògún àkọ́kọ́ ló ń jaja Ògún kejì Abẹ́ni òun ló ń fárun ọba ló ń fárun joyè Ògún gbẹ́nàgbẹ́nà oje ló ń jẹ Ògún lálápàtà ń lò ẹ̀jẹ̀ ló mú Ògún ọ̀nà òun ni títí mọ́tò ọ̀nà bẹ́ẹ̀ ni òun ni títí mọ́tò Ògún tá a lè máa pè ní Ògún tó fi ń gbẹ́ pẹ̀pẹ́ abẹ́ ọkàn abẹ́ ló fi ń fa apẹ̀rẹ̀ tó ń tó ń ṣe ní ti òjì ẹ̀ lọ́lọ́ náà jẹ Ògún kan nìyẹn torí Ògún pé ní méje ìrí ẹ̀ gbọ̀ngàn ni ti Ọya tó sọ pé méjì lògùn méjì ni ìrí ẹ̀. so tó máa ń sọ pé nǹkan ń ṣẹlẹ̀ sí yan ọmọ ní kó lọ bọ̀gùn. tí ọ̀nà bá dí débi pé wọ́ọ̀sì tó tí ẹni tó ti ń rí jẹ tẹ́lẹ̀ àbí tó ti ń rí mu tí ò bá ti rí jẹ tí ò rí mu tí ṣé ò là wọ́n á ní kó lọ bọ̀ lákàáyé bí ọ̀nà tó di àlà torí Ògún lẹ́ni àkọ́kọ́ ṣà tó lànà fún òòṣà mẹ́rìnlélógún. tó lànà fún òòṣà mẹ́rìnlélógún Ògún ló tẹ̀lé ogbó òòṣà mẹ́rìnlélógún wá sí àtòdí ọ̀run wá sáyé nígbà tó dágbé méjì ayé àtọ̀run ọ̀nà dí Ògún ló mú àdá owó ẹ̀ ló fi lagbó lọ́tún tó fi lagbó lọ́tún tó fi lagbó títọ́ fi wọlé ayé wá tó lọ́ fi sọ pé Ògún ní òòṣà tó lànà fẹ́ dà tó ló lànà fún gbogbo òòṣà mẹ́rìnlélógún tó ń bọ̀ látòdí ọ̀run wá sáyé ló yẹ pé ẹni bá sọ pé tògùn bá o ó ń ṣe rẹ̀ ni Ògún ní òòṣà tí èèyàn gbọ́dọ̀ máa fi ojoojúmọ́ bọ̀ torí kò sẹ́dà tó jí láyé tí ò bógun jẹ tí ò bógun mu. ẹ jọ̀ọ́ kí ni àwọn attributes àwọn characteristics tí wọ́n tó wà synonymous pẹ̀lú òòṣà Ṣàngó. Ṣàngó jẹ́ òòṣà kan tó yẹ pé ó jẹ́ akatẹ́jí tí ọkùnrin oyè yín ó jẹ́ oníjàgídíjàgan bíi pé kó sọ pé ọmọ kan náà àdúgbò yìí táùtù ni ṣùgbọ́n kò ń jalè ṣùgbọ́n pé bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ ṣe fàdéyìn bí kan jẹ́dé ìwé kìlọ̀ gba ìtọ́ mi wọ́n fẹ́ ṣe fi kankan lélẹ̀ bí kan jẹ́dé ìwé bẹ́ẹ̀ ni Ṣàngó rí ṣùgbọ́n nígbà tí ò tí ì ní ẹni tó lè boost agbára ẹ̀ lọ́wọ́ kò jẹ́ kó sì mọ̀ pé òun ní agbára lọ́wọ́ ó ti yín ìrìn àjò tí Ògún àgbẹ̀dẹ rìn ìjọ́ kìnnà náà tó lọ pẹran ní Ṣàngó wá Ògún wálé ojú tí Ṣàngó máa fi kan Ọya ó dogun. bí báwo. ó dojú àmì lèmú lọ torí Ọya gan fúnra rẹ̀ àfin ni obìnrin ni àtọ́lẹ̀wà obìnrin ni ẹni tá à ń rí lọ́nà tá a gbọ́dọ̀ sọ pé à ń lọ́bi kan mọ́ ni. Ṣàngó náà dẹ̀kẹ̀rẹ̀ fúnra ẹ̀ ẹ̀ṣọ́ tó lára Ṣàngó ẹ̀ṣọ́ tí obìnrin gbọ́dọ̀ rí kọ́ pé bílẹ̀ ìbàjọ́kọ ẹni ajálì ẹni. ṣé kò wá dìjà láàrin Ògún àti. bàbá Ọ̀rúnmìlà ló parí ìjà Ṣàngó àti Ògún lákàáyé. lórí ọ̀rọ̀ Ọya. bẹ́ẹ̀ ni torí gbà tó léṣèjì kan láàlú ọkùnrin ogun ajọ́ngọ́lá ẹ̀tẹ̀ wọ́ sọ́gìrì làgìrì alàgìrì kàkà Ògún gan lè máa jà Ṣàngó lè máa jà ṣùgbọ́n ẹnì kankan tó jí èṣù láàlú ògiri òkò ẹlẹ́kùn sunkún láàrọ̀ ìṣẹ̀jẹ̀ òbẹ̀lẹ́kùn sunkún láàrọ̀ ìbẹ̀lẹ́kùn ó ń lọ lóde àtàlẹ́ fíofío ajọ́ngọ́lá ọkùnrin ogun ìta ló dí ẹ̀ lọ́ máa sọ pé èṣù má ṣe mí má ṣe mọ̀ ibi ò tí ń bọ̀ ní kò lọ ó dé níta ìta ló dé èṣù láàlú ló lọ bá Ṣàngó lé pé torí pé Ṣàngó lẹ́ẹ̀kì àti máa ṣe pèsè fẹ́ṣù ó ní ìránṣẹ́ tẹ àwòrán wò gbogbo sàmẹ́ẹ̀dínlógún pátá èṣù nìkan ṣo ni gbogbo wọn tẹ̀lé wá sáyé
òun ni atọ́nà gbogbo wọn tó bá tẹfá lẹ́nì wọ́n á ṣèṣù ẹ̀sọ̀tọ̀ tó bá ṣáájé lẹ́nì á ṣèṣù ẹ̀sọ̀tọ̀ tó bá fi ògùn lélẹ̀ á ṣèṣù ẹ̀sọ̀tọ̀ bẹ́ẹ̀ wà nílé mi ìṣù ẹ̀ máa wà bẹ́ẹ̀ lọ́tọ̀ ni òòṣà kan náà ni o ṣùgbọ́n ní ká kò dá mú ìránṣẹ́ ẹ̀sọ́ ìgbẹ́ bẹ́ẹ̀ lè ṣiṣẹ́ jẹ́ èṣù jẹ́ ìránṣẹ́ fún gbogbo òòṣà mẹ́rìndínlógún ṣùgbọ́n bẹ́ẹ̀ jẹ́ ìránṣẹ́ tó òun náà ló jẹ́ ẹni ibi tó gbọ́ tẹnu eku fífẹ́ yẹ gbọ́ tẹnu yẹ fífẹ́ ku àwọn tó sọ pé èṣù jẹ́ ọ̀tá àbò jẹ́ ìtòlédùmarè lòdì sí ẹ̀ nígbà tí wọ́n ni gbogbo agbá tẹ́yọ ọlọ́run ní pátá àti ipò tọ́lọ́run ní àti ibi tó ní kìbìsí ọwọ́ èṣù ló wà o. bíi ti báwo. ẹ ṣoríire kọ́lọ́run tó dáhùn gbogbo èṣù làwọn kọ́ tó kọ́ dá láyé. èṣù ni first person tọ́lọ́run kọ́kọ́ dá. bẹ́ẹ̀ ni kó tó dá gbogbo lẹ̀kílẹ̀ kó tó dá gbà kó tó dá màlẹ́kà kó dá nǹkan èṣù làwọn kọ́ tó kọ́. ọlọ́run fi lòdì sí èṣù ní kó dá dámọ̀ babaláku bàbá wa látàrí èèpẹ̀. ó dà tán ó wá gbé ádámọ̀ dìde ìsìn tí asọ́mọ̀ kọ́kọ́ sí ó sí wàrà ó ní alihamudulilayi rabbil alamin lẹ́kìnní ó sọ lẹ́kẹ̀ẹ́ sọ́tọ́ kẹta ọlọ́run ní mo gbà fún ẹ pé o tún òun dá ẹ o tún dúpẹ́ lọ́wọ́ òun fúnra òun tó ṣẹ̀dá ẹ pé èṣù láàlú ìyìn tí òun dá yìí àfi kó tẹríba fún òun náà máa tẹríba fún ó ní láyé ẹni tó dáńṣe ojú òun tó fi erùpẹ̀ dáńṣe ojú òun kóun tẹríba fún kò lè possible tó bá yẹ pé òun dáńṣe ojú òun sì òun ò ní mọ ohun tó fi dá erùpẹ̀ ló fi dá dámọ̀ wà á ní kóun tẹríba fún òun tó dánú núná méje ló fi dáhùn ọ̀sán méje òru méje ló fi dé ìṣúná lù ó ní kí màláíkà kọ̀ọ̀kan tẹríba fóun kó wá jẹ́ òun máa tẹríba bá dámọ̀ lọ́lọ́run gbọ́dọ̀ pé kò ṣe bẹ́ẹ̀ bóun sọ fún ẹ pọ́n pa ifun ẹ pọ́n ṣe kókó nínú àgbàlá òun ó tó bá ti kúrò ó jọba lórí òun mọ́ òun àdáwọ̀ àláyè tóun gbogbo ọmọ tó jẹ́ sàbẹ̀ òun á tẹ̀lé òun lọ bẹ́ẹ̀ ni èṣù ṣe pínyà pẹ̀lú Elédùmarè ṣùgbọ́n bẹ̀rẹ̀ náwó ọwọ́ èṣù ló wà o kẹrẹ kọ́lé ọwọ́ èṣù ló wà o kẹrẹ mọ́tò ọwọ́ èṣù ló wà o gbogbo òkìkí tẹ́lẹ̀ ní ọwọ́ èṣù ló wà ipò tọ́wọ́n babaláku bàbá wa àwọn òṣèlú president ni chairman ni gómìnà ni senator ni gbogbo tó ń jẹ́ lẹ́nìí ọwọ́ èṣù ló ti ń gbà o. ọwọ́ èṣù ló ti ń gbà. bẹ́ẹ̀ ni mo já yín tán torí pé kò ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó pò dídí òṣèlú olóyè ìkúlù kan àbí ọ̀jẹ̀lú kan àbọ̀mọ̀ òṣèlú kan kọ́ ni kó gbé bọ́dá ní àbí kó jókòó ti ògùn lákàyé kó mú ìrìn ẹ̀ kó fi búra kó gbé jẹ tí ó máa pé èje lórí ilẹ̀ tí ó gùn lákàyé ìbúra ń pa kẹ́ni rọ ni. ẹ jọ ṣáṣí rí next question tí mo fẹ́ béèrè yìí ó ti ń jẹ́ nǹkan tí ó ń jàràn ẹ̀rọ lórí íńtánẹ́ẹ̀tì lórí wípé nínú Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin of Ọ̀yọ́ àtàwọn ọba tó kù àwọn èèyàn máa ń sọ pé Ọọ̀ni ni number 1 Aláàfin ni number 2 Aláàfin ni number 1 Ọọ̀ni ni number ẹ̀rọ ẹ̀ má gbọ́mọ bàbá ọ̀sìn. ta ni olórí ọba ní gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀ gbogbo ilẹ̀ káàrọ̀ jíire tójúmọ́ ti mọ́ wá Ọọ̀ni of Ifẹ̀ ni. ní number 1 ọba. bẹ́ẹ̀ni òun ní ọdún ẹ̀ òrùlé ẹ̀ agbolé ẹ̀ inú omi ẹ̀ ni gbogbo àwa Yorùbá ti kọ́kọ́ mu ibẹ̀ làkọ́ ti kọ́kọ́ gbàrà ojúmọ́ ti mọ́ ẹ̀yọ́ ọmọ rẹ̀ dìde Ọọ̀ni of Ifẹ̀ làkọ́kọ́ ó yẹ yín Aláàfin Ọ̀yọ́ ọba ni kábíyèsí aládé kábíyèsí o ọba ni ṣùgbọ́n iṣẹ́ àti iṣẹ́ tiwa ó yàtọ̀ tí bá sọ fún ilé ni àwa gan fúnra wa tá a jẹ́ gbà àgbà kò nù kọ ẹrú ẹ̀rọ Ọ̀yọ́ ni ni wọ́n fi ń ṣe lùsàbí dè kẹlẹ̀bà mọ́tàn èmi náà mọ̀ gbẹ̀yìn ọmọ jorú ọmọ síkìtì ọmọ ẹrú ní ìsìnkì ẹ̀kọ́ kì í síyàn ìgbẹ̀yìn má jà bó jà wà gbàdé bó jà wà gbàdé àwa alájà ilé ọba lórí ọmọ bó ṣiṣẹ́ wà nówó bó ṣiṣẹ́ wà nówó ọmọ àsùnkòrùn là ìgbẹ̀yìn lèmi ìdílé ìyá mi àti bàbá ìgbẹ̀yìn ni ṣùgbọ́n ìyá tó bí náà mọ ìlú Ọ̀yọ́ ọmọ Adéyẹmí nílùú Ìbàdàn ìyá tèmi tẹ̀dù òkè ẹlẹ́ta ni ìyá tó bí náà mọ ìyá tèmi ní bẹ́ẹ̀ ni ìyá tèmi lọ́mọ àkọ́kọ́ nílùú Ìbàdàn tó pèlè Adéyẹmí tó wá tẹ̀dù sí rọ̀ màmá tèmi ni ọmọ afẹ́jà yẹn já ọmọ àfinúwọn ni má fẹ̀yìn wọn ni ọmọ bọ́dọ̀ bá ń ké orò àgùn ọmọ gbà ń pa nílé olóró ìlú bàbá ìlú ìyá mi yẹn ṣùgbọ́n èmi kan fúnra mi gangan ibi mo ti tẹ̀dó àtòdìdí ìlú Ìbàdàn gangan ni bàbá tó bí lọ́mọ tó wá tẹ̀dó sí Ẹ̀gbá torí àwa la máa sunkún gba dé lówù ọmọbìnrin la wa lórí lówù. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó jọ mọ́ ọ̀rọ̀ bàbá wa Ọbásanjọ́
bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn bàbá tiyín bẹ́ẹ̀ni pé wọ́n ní àwọn ìbáṣepọ̀ bẹ́ẹ̀ni kí ni àwọn ìbáṣepọ̀ tó wà láàrin ìbáṣepọ̀ pé bàbá wa Ọbásanjọ́ ọ̀hún la fọwọ́ ìbàjẹ́ gbolí lò gbogbo the same president Ọbásanjọ́ bẹ́ẹ̀ni bàbá ló jẹ́ fáwa báwọn bàbá tiwa ló jẹ́ pé ọ̀wọ́n máa ń fi irin súná wọ́n máa fi ń rọ ọ̀bọ̀n wọ́n fi ń rà dá wọ́n fi ń rà gbẹ̀dẹ wọ́n fi ń rọ páńpẹ́ wọ́n fi ń rọ kórópè ọmọ àgbẹ̀dẹ là wa ṣùgbọ́n àti àlà wọn àti àlà bàbá tiwa wọn bàbá tó bàbá tiwa ọjọ́ parapọ̀ náà máa gbélé agbélé nǹkan fẹ́ẹ̀ sọ pé ọ lè wà agbélé Ọbásanjọ́ sí agbélé bàbá mi ọ lè wà agbélé bàbá mi sí agbélé Ọbásanjọ́. ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà ẹ ti fojú rí bàbá Ọbásanjọ́ rí ẹ̀sìn. bàbá mi owó òdùdú ṣé àmọ̀ pé òun gangan ló ń pè ní bọ́mọ̀ òun rè ọba àkọ́kọ́ tó kọ́ máa jẹ́ lówù tọ́wọ́n bá ti fọwọ́ sí kò sẹ́ni fẹ́ jẹ. táwọn bàbá tí yín ò bá ti fọwọ́ sí. tí àwọn Ọbásanjọ́ bá ti fọwọ́ sí afọbajẹ ni wọ́n ọmọ afọbajẹ wọn lọ afọbajẹ gbónílé òwú. ní bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́. bẹ́ẹ̀ ni Àrẹ̀mú torí àwọn gangan tó lè fún ọ ní àpótí kan tó ń pè ní àpótí yẹn gan kò ṣe tí mo lè sọ tàn gbà torí àpótí yìí kò sọ bá kan tó lè padà jókòó sí lẹ́yìn ìdílé afọbajẹ. ẹjọ́ kọ́kọ́ ṣẹlẹ̀ ní má bínú jẹ́ kí n sáré béèrè last question then I will pass the mic to you. kọ́kọ́ ṣẹlẹ̀ ní gbàtí Àwùjalẹ̀ tán bá ní ọba kú. ọba pẹ̀yìndà. ọba pẹ̀yìndà nígbà tí Àwùjalẹ̀ pẹ̀yìndà a wá rí i pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n fẹ́ lọ síbẹ̀ wọ́n wá lé wọn sẹ́yìn àwọn àfáà àbí àwọn sójà lé wọn sẹ́yìn pé wọ́n fẹ́ káwọn ẹlẹ́sìn àbáláyé kan dé kò lè possible òkú ọba wà. ẹ ṣe àwa fúnra wa gan mo ti sọ́ńtà yẹn pé ìwé àti àṣà olé àṣà la fi ń bà nǹkan jẹ́ nígbà tó bá máa jẹ ṣọ́ọ̀ṣì lọ́ọ́ pè bí àbí mùsùlùmí ló gbé sínú wọ́tà sọ́dọ̀ àwọn pé kó wá ṣèpè bí àbí ló gbé sórí lórí ọwọ́ pé ọmọ ẹ̀mọ́ kíláà ìlà ìlà lálẹ́ lórí ó wọ̀ pè bí pẹ̀lú àṣẹ àti ṣe àti òòṣà mẹ́rìndínlógún tó fi dàlú yẹn dúró tó fi tẹ̀lú yẹn dúró ó jẹ ó lọ lùpè bí ó lọ ọjọ́ kìíní títí kọjọ́ méje 16 days ó lọ ó bọ̀ ó ṣètùtù ọ̀hún ìhun tó ń pè ní ọba olójẹ tó yé ọba jọba lọ o ọba kọjá ọba torí ètùtù tó ṣe ń bẹ̀ ìhun tó bá máa rí tí ò gbọ́ sọ fún ìyàwó tó gorí ẹ̀ ni ìhun tó bá máa rí tí ò gbọ́ sọ fún bàbá àti ìyá ẹ̀ ni ìhun tó bá máa rí tó lè sọ pé bí àtàrà lọ bá fi lọ pè bí tó lọ sọ̀rọ̀ tó fi padà wá dé tó fi jẹ Àwùjalẹ̀ gbogbo olú Ìjẹ̀bú ó wá kú tán ẹ wá ní kọ́ má padà sọ̀rọ̀ òrò tó ṣe fóun sọ́ọ̀dì padà ṣe fọ́ọ̀mọ̀ míì tó bọ̀ ni. torí ìhun tó ń kàn tó fi ń pé lágbájá jọba ó ní tó jẹ́ ń bẹ̀ ọmọ kwara ní wọn ló gbọ́ ọmọ gbó sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ ọmọ níṣẹ́ ní ojú àṣẹ ń bẹ̀bẹ̀ ló dé wẹ̀yìn kò dápọn iwájú òṣèlú ẹ̀yìn tó para sí ayé àkàmàrà akákàtọ̀ ara nífẹ̀ẹ́ ní ayé ta ká tó kù wọ́ tá àdálẹ̀ tó ṣe ṣà ìhun tó bá jẹ́ jọ́kì lánàá òun ò fẹ́ pọ̀ láti fẹ́ lómi jẹ lọ́wọ́ sọ pé ṣọ́ọ̀ṣì bá débẹ̀ tọ́wọ́n aláṣẹ àti ṣe tó bá gbà láyè kọ́ sóru ẹ̀ ìṣekúṣe náà ṣe tọ́ba mi bá jẹ tí ìlú ẹ bá rojú ayẹ pé kò sí ìṣẹ̀ṣe mọ́ láyé. ẹ ṣe gọ̀sà lórí ọ̀rọ̀ tí ẹ sọ yìí náà ni mo fẹ́ béèrè kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ ẹ̀sìn àti ìṣẹ̀ṣe tó ń ṣẹlẹ̀ lórí social media àti tó ń pọ́n máa ṣépè fún àwọn tó tẹ̀ di wípé ó ní máa kan Tadé Ọlọ́run tó tọ́wọ́n lọ sẹ́wọ̀n gbà yẹn nǹkan kan báyẹn kí lẹ̀yin fẹ́ sọ gangan. èyí tí mo fẹ́ sọ ni pé mi ò blame ẹ̀sìn kìíní àti ẹ̀sìn kejì torí wọn ò gbà ni ṣùgbọ́n nílẹ̀ káàró jíire wa ẹ̀sìn bàbá alákùn bàbá wa la bọ́gi bọ̀pẹ̀ nílẹ̀ káàró jíire ẹ̀sìn àwọn kan tó kọ́ wáyé láyé tá máa gbọ́ ni ká bọ́gi ká bọ̀pẹ̀ nígbà tí inú ojú máa là tán ẹ wo bí ẹ jẹ́ ń sọ fún yín lẹ́nìí bí ẹ bá ṣìwé tàbí tẹ́ bá gbọ́nù tán ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa gbọ́ pé Ọlọ́run pè wá jọ pé ká kọ́lé kan à ń kọ́ dẹ́sẹ̀jì kan a fẹ́ kọ́ lọ kan Ọlọ́run lókè Ọlọ́run pé a ti fẹ́ túṣe ọwọ́ òun wò ó dèdè wa rú èdè tó dárò jọ́kì náà nù ló wá di ohun tí kìrìsìtẹ́nì gba kìrìsìtẹ́nì mùsùlùmí gba mùsùlùmí ṣùgbọ́n ńlẹ̀ káàró jíire gbogbo wòlíì tó bá ní ibi tó ti jáde gbogbo ẹ̀ sọ pé orí ẹ̀ ò pè bàbá tó bí àbí pàmò bàbá tó bí ọbọgi ọbọpẹ kó tó yá bàrà ni ó ní ní wòlíì tó jẹ́ wòlíì tẹ́ bá máa gbọ́lẹ̀ ní ẹ̀ ń gbọ́ abíára pàṣọ kíní kan èṣù bíi kíní kan Ògún Tádé òṣà dílé wọn àtàṣà wọn ìhun tó fi bí wa ní ká bọ̀gbìn ká bọ̀pẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé gbogbo ògbàbẹ̀
ẹ má ká fẹnu tẹ́ńbẹ́lẹ́ bá ẹ̀ṣà àti ṣe wa jẹ́ ìhun tó ń jẹ́ kí ọmọ mi di ẹni tó ń ṣe ara ẹ̀ lẹ́nu ni o ẹgbẹ́ bẹ̀ dáhùn bí mo bá yẹn sọ̀rọ̀ mo fi Ọ̀rúnmìlà àkókò lókun mo fò sàmẹ́lì lókun mo fi ṣe lẹ́rìí mi ì lè sọ pé àwọn akékeré o tí mo ti gbọ́jú mo ti wà yìí tí máa sọ déètì mi tẹ̀lé ìṣirò ẹ̀ mi ò tí ì gba abẹ́rẹ́ dé pé máa gba dípù. ẹ tí ì lọ sí hospital bóyá. yìí lè ṣe tí máa fi kú. ẹgbẹ́ bẹ̀ dáhùn mi ì ṣe rí mi ò gba dípù sára mi rí débi kó máa fún mi lábẹ́rẹ́. èmi mọ̀ pé tó máa fi drip sára yín bí alábẹ́rẹ́ yẹn máa gan bí ló máa wọlé. ẹni máa fi sínú àgàn ayé pé bí ọmọ lọ ní ṣẹkẹṣẹkẹ sí nìyẹn torí mo dúró pé tí bá dòun fún ẹ lórí mú mo bọ̀ láàrin ìmọ̀lẹ́ torí ohun tí ò wára mi rí ni. irọ́ ṣe mọ̀ pé tíyàn bá sick. kò ṣe bí tèmi ìkọ̀kọ̀ àfẹ́ mi mo tún dúpẹ́ fọlọ́run ló ń gbé ohun tí mo tara ohun tó tara mi jáde wọn pè mí rí bọ́ọ̀yì sí lákàtà mi àti tó wà lóyún ìyá mi ò gbóná rí tó máa fi bímọ tí bá dẹ̀ ti bí ọmọ tèmi tó bá ti para òrò lé ó ní omi tó ọmọ mi fi wẹ̀ léde lẹ́ẹ̀mẹ́ta. tó máa ṣẹ̀ṣẹ̀ bí wọn. bẹ́ẹ̀ ni tó máa fi jáde némì tó máa fi parí némì tó máa fi jáde for 21 days. àṣà ìdílé ni àbí orò. àṣà àti orò ìdílé wa ti wá ni. omi tó máa fi láàárọ̀ ọ̀tọ̀ ni ìtọ́ máa lọ́sàn ọ̀tọ̀ ni ìtọ́ máa lálẹ́ ọ̀tọ̀ ni. omi yẹn dẹ̀kẹ̀rẹ̀ kò lè jọra wọn tó bá dẹ̀ ti mú tó bá yẹ kó tó tọ́ ló jẹ́ pọ́ọ̀gù náà fi dáṣẹ́ mi tá a ṣòro bẹ̀ tá a rẹ̀ mú mi abúlé tó fi tọ́ àdàgbà tọ́ mi máa fi dàgbà máa fi gbó kò ní sí kìsẹ̀jú márùn-ún kó máa gbóná. ìkọ̀kọ̀ tó lè jẹ́ kí ọmọ ọba ìtúrí bẹ́ẹ̀ ni pé ta bá kó lákàtà tá a lọ rìn àjò tá a lọ ṣàwó lọ màá ní kọ́ mú fìlà orí mi tí mo dé àbẹ́wò tí mo wọ̀ kọ́ ọ̀sí lọ́rùn á sùn á jí. tó bá tọ́ tí pẹ́ bá lọ rìn àjò tí ò gbọ́ mímí wa àbí tí ò gbóòórùn wa torí ẹ̀ obìnrin ilé wa kò gbọ́mọ wa lọ tó bá gbé lọ ó kọ̀ lọ bá mi lọ́sìn ẹ̀ díẹ̀ ni. ó máa padà. wọn bí ìyá ẹ̀ re wọn bí ìdílé wíwọ́rọ̀ ilé wọn ò bí re ọmọ àfihàn kan mi jẹ làwọn tó gbogbo tá à ń ṣe àṣẹ fọmọ tọmọ bá tí bá yẹ sọdún mẹsìn gbogbo ọmọ mi tá lókèrè àti nǹkan ọmọ máa wálé má dẹ̀ máa bù báyìí máa jẹ ọ̀nà máa bù á máa jẹ olódìlé wa. àfihàn kan mímú yẹn kò yé mi. àfihàn kan mi jẹ. àfihàn kan mi jẹ. omi tá à ń sọ yìí nígbà tá a délé tán ó tún ṣẹ́ẹ̀kù ni ó dín díẹ̀ wìlì lọ́ fífi ná tó máa ti rí gbóná bọ̀ tó bá ti rí gbóná bọ̀ tó ti rí bá pọ́n tán wọ́n á gé aṣọ sínú omi tútù tó bá ṣìn ibẹ̀ yín ọ̀nà máa fi pọn mi tá a fi ń jẹ olùlé wa ni. ṣùgbọ́n gbà tí ìbínú yẹn le tọ́wọ́n obìnrin wa lè gbélé ọkọ lọ́ fi ṣẹ́ẹ̀kù tó ti bá gbọ́ obìnrin òwu tó bá má dàda ni tó bá dùn wọn abẹ́ má dúró o má dúró o ara ti Ondo ní ìmọ̀ ẹni tó rájọ́ ń sọdún ẹ̀ lánìí tọ́dọ̀ tó bá jó Ondo tó kàn fáàmù tó bá ń sọdún oṣù ẹ lọ bèrè pé ibi lọ́ọ́ ti tẹ̀dọ̀ wá bí a nu ìran wa kan ló gùn wọ̀n àbí tó yẹ pé bí wọ́n wá fi ìyẹn rà bíra tó fi lè ti ara jáde orúkọ náà òdìjọ àánú àti Ondo tó fi jẹ́ pé Ondo lè fẹ́ owó rẹ̀ fóńdù torí agídí ńlá jọ ní. táyì bá gbà mí tán ó ti máa ṣòro ẹ̀bí tó pé tá a bá fẹ́ ṣe ọdún ṣu wa a máa mú géńdé lọ́kùnrin méjì a máa la ṣúlẹ̀ báyìí ẹnìkan máa dìmú náà yìí máa di lẹ́sùn mi a máa ja gírígbò à ń ṣe lórí lòwú tẹ bá ráyè lẹ́wù. wọ́n ní ọmọkùnrin láre ikọ̀ gbọ́ ojú kan tí kan bá jù kan lé ọlọ́fà ògùn ló ń dálẹ̀ tó bá dénú pápá tẹ bá dùn sí díẹ̀ tẹ bá rí pé ẹ débì ìyá ogun yẹn ti wà tẹ́lẹ̀ rí bàbá mi àná méjì wọ́n lọ sóko wọ́n lọ wáṣu ìkọ́de tiẹ̀ mẹ́ta ìkọ́de tiẹ̀ mẹ́rin ó gbé ṣiṣẹ́ ìgbà ọ̀nà ó lè fẹ́ lọ sódò kó lọ wẹ̀ ká lè tutù kó tó máa lórí ìkejì náà gbé tẹ̀lé ọ̀nà lọ sódò lọ wẹ̀ kó lọ tutù wọlé ìgbà tẹ́lẹ̀ wọn ò lè máa débẹ̀ ó yọnu mẹ́rin okùn mẹ́ta ó yọnu mẹ́ta okùn méjì ìgbà tó mẹ́ma rẹ̀ tó ń jẹ́ fi ti tàn gbà ìdébẹ̀ ìwé gbéṣu iṣu mi ò pé mẹ́rin mo dì sí bí ó kẹ́ẹ̀kan tìbí náà ni iṣu mi ò pé mẹ́ta mo dì sí bí ibi tó ti jẹ ìjàkadì nìyẹn o ìjàkadì tó já ìjọ kìnnà lórí pọ́ fúri àwọn àti iṣu àti gbogbo àwọn fúri àwọn gbogbo tó fi kẹ́ ọjà tí wọ́n fi kú síbẹ̀ tó fi ṣòkun síbẹ̀ ni pé àwọn ọlọmọkùnrin rẹ̀ láre ikú pọ̀ jù kan tí kò bá jù kan ní ọlọ́fà ogun ni. ọmọkùnrin rẹ̀ láre ọmọ ìbọn jẹ́ làwa. ìbọn. káì tógun bá dé stage kan tábà arógun jà mọ́ ó máa ń gbé anú bíi pé torí ẹ̀ ni mo yẹ pọ̀ dẹni bàbá tó bí lọ́mọ ó dẹni bàbá tó bí bàbá mi lọ́mọ. bẹ́ẹ̀ ṣe jókòó yìí sìn ẹ sọ agbébọn jẹ ọmọ àyìnbọn jẹ ẹ jọ for the record ṣé tó máa ń yìnbọn lu ọ̀tá yín sìn ṣé. kò ṣe pé bá yìnbọn tá àgọ́ fúnra àgọ́ máa ń níbọn lé tẹ́ pé tá a bá rí pé ó yẹ ká lójú ogun àbí ká lọ bá pagun kan jẹ tábà rí ó máa ń ṣe àbí pé ká ṣàjagun ká jagun ni. ìyẹn lọ fà o. ó lọ kọjá fà. ó lọ fà o. ìtàn bàbá mi máa yẹ kẹ́ gbọ́ lẹ́nu ìtàn bàbá tó bàbá mi máa yẹ kẹ́ gbọ́. ẹgbẹ́ wa débẹ̀. bàbá tó bí ọmọ ló ń pè ní Àràgbérí Mùtáírù Ọ̀fọ̀rílàìgì òun lẹ́wọ̀ bá nàlọ́ lókè òun ni. bàbá yìí orúkọ ẹ̀ ni Chief Mùtáírù Àràgbérí
Àràgbérí. Ọ̀fẹ́ orílẹ̀ igi. Yàwọ̀nà. 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 Òun kọ́kọ́ ló jẹ́ Yàwọ̀nà yẹn. Bàbá tó bí lọ́mọ ló jẹ́ Yàwọ̀nà. Ẹni bàbá tó bí lọ́mọ tó ń pè ní Mùtáírù. Ọmọ Yàwọ̀nà ni Ìdòwú Yàwọ̀nà ni bàbá tó bí bàbá mi. Ọdẹ ni bàbá tó bí bàbá mi. Ṣùgbọ́n ó jẹ́ nìkan tó pé tó bá fẹ́ ṣe nǹkan kan ní abúlé, ó máa ń pè wọ́n dẹgbẹ́ ọjọ́. Ògún kọ́ àbẹ̀ wọ́n pè ní Ògún ìṣẹ̀ǹbáyé. Ògún tí a bá àti ṣe àtàṣà tí ọdẹ kan bá ti ń wọ̀ láti bóyá Tótóró ni o, Ṣàpọ̀n ni o, Panṣẹ́kẹ́ ni o, nǹkan kan ni o, ìbẹ̀rẹ̀ máa dá ìbọn sí. Ó wá dìgbà yẹn ó dà pé nínú ọmọ ọdẹ wọn kan ó fẹ́ ṣe patí àbí ìyá àbí bàbá ẹ̀ kú. Ó wá ní òun ò fẹ́ ẹran màálù pé ẹran gbó ló fẹ́ fi ṣe patí. Bàbá mi àti wá pè wọ́n gbẹdẹ tó kù wọ́n dàbọ̀ sódò ògùn yẹn wọ́n bọ ìbọn yẹn náà kó tó di pọ́n lọ sígbó bọ́ ìbọn tọ́jọ́ fìtì bàbá tèmi ló jẹ́ pé kò òun tí kéré ṣùgbọ́n bàbá tó bàbá mi òun ni ọdẹ tó kéré jù nù igbó yẹn ṣùgbọ́n mo gbọ́ ọ́nù tán mo tún gbọ́ lẹ́nu bàbá tó lọ pé ọ̀tá àbọ̀ kan ni bàbá tó bí bàbá mi fi pẹ̀rọ mẹ́sàn-án bíi ti ẹjọ ọ̀tá àbọ̀ kan ló fi pa ẹran mẹ́sàn-án ẹjọ báwo ló ṣe ṣe. ní pé torí gbàgbọ́gbà yẹn wọ́n ní ayẹ̀hùn àti àwọn èròjà kan lára. ẹ̀hún dẹ̀kẹ́ ní àkọ́kọ́ ẹni tí ọwọ́ gbónú ọ bíi 12 bàbá mi là àkọ́ tó kọ́ pẹran tó pẹ̀lẹ́ ibẹ̀ ní àwọn ẹgbẹ́ tó kù ti dájọ́ pé ìwọ yáwó ọ̀bọ̀n lódì sọ́ni mo ti wà lẹ́yìn ìdádí yáwó náà. Bàbá tó wá bí mi gangan. Bí sharp shooter. Yes bàbá tó bí èmi òun làbí gbẹ̀yìn bàbá tá à ń sọ yìí òun ló wá jẹ́ kí orúkọ yẹn kó wá di tí ọmọ níbí lágbàáyé ní gbogbo lẹ́kílẹ̀ torí mo gbọ́ ní pé ọmọ tí bàbá àti àṣọ ìsọ tó bílẹ̀ lọ́yà wa ni wọn àmì wà ọ̀pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ọ̀fiṣe bu ọba tèmi ni ó jẹ́ ní tó ń yíwọ́ dà tó ń gbàyàn lẹ̀ tó ń gbẹ̀bí tó yẹ pé tí èèyàn bá lóyún tó bá náà fẹ́ fífa abẹ gbẹ̀bí ẹ̀ àwa ní ohun tí a lè fi dó yẹn padà tó pé òní labẹ́ fún tó máa bí wẹ́rẹ́ fún ẹ̀. tó máa bí fúnra rẹ̀ wẹ́rẹ́. à ń ní lọ́wọ́ lé a dẹ̀ ní ohun tó pé ní tó bá ní kò lè ṣeé ṣe fẹ́ dàlàyé inú ilé tàwọn yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bàtà tí bàbá mi bọ́lẹ̀ ni mo tẹ̀sẹ̀ bọ̀ wọn kì í déèyàn ọ̀n tún ọ̀nù ilé tiwa ni kéèyàn bẹ́kún wọlé kó bẹ̀rẹ̀ jáde ní ilé tiwa. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan ẹ jọ̀ọ́ nínú àwọn òrìṣà yẹn báwọn òrìṣà yẹn ṣe pọ̀ tó òrìṣà wo ló jẹ́ wípé kò kì í gbàgbẹ́ tẹ́lẹ̀ tó pé bóyá téèyàn bá ti lọ búra ń di ẹ̀ ò bóyá ẹni ẹ wá padà jẹ́wọ́ tí ò ní gbà tó ṣàmà ṣiṣẹ́ ẹ̀ ni pé àlóhùn ò gbà sẹ́. òrìṣà tó wà bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n àwọn àgbà sọ pé tí ojú ò bá jẹ ẹnu ò ní tì àbí tó ní ò bá jẹ ojú ò ní tì kò ń sọ́jà ló gbàgbẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwa tá a jẹ́ olùdarí ẹ̀ lájọ́ lè jẹkújẹ ẹ̀dá ló fi jẹ́ pé ẹlòmíì tẹ́ bá ba tó bá ti ń dán tẹ́lẹ̀ ní babaláwo tó bá ti rí pé ó ti ń ṣe nǹkan ẹran tó jẹ́ èèwọ̀ á pọn láṣọgbẹ̀ ẹni kò sọ́jà tó ń gbàgbẹ́ tẹ́lẹ̀ sàn án láàrin ajẹ́lómìnú pẹ́kọ́rọ́ tó bá ti jẹ́ pé òótọ́ lójú kò sọ́jà líle bàbá ẹni tó rẹ̀ ń tẹ̀lé tó rẹ̀ fún ní jíjẹ múmu wọn tó rẹ̀ rán wọn ṣẹ́ wọn á jẹ́ iṣẹ́ ìkọjá mi tó nírò tó rọ́ ti mọ̀ pé ó dà pé ok ó dà báyìí sí ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ wá wà mí kan mò ń kọ́ ọmọ méjì mẹ́ta jọ oúnjẹ ọmọ bí ọwọ́ ìpọ́n tí wọ́n gbà tọ̀sán ọmọ ṣùgbọ́n tó fún ọ lọ́mọ ìwọ ọ̀tọ̀ làárọ̀ ọdún tí a mọ̀ pé tí ọba rí pé nǹkan àbúrú kan fẹ́ ṣe mí àbí kí ẹ pẹ́ ìpè à lágbájá yìí tí wọ́n gbà pé kí ló fi ṣe ẹgẹ́ kápá tí àpò ọmọ tí mò ń fún ní jẹ imú yẹn ọ̀nà ìfẹ́ lọ́run kíkú pa mí já tó lọ́mọ̀ pé tí gbà ti pa mí oúnjẹ tó ń jẹ ti tán bẹ́ẹ̀ ló ṣà léṣe wa o bẹ́ẹ̀ ló ṣà léṣe wa pé òòṣà tó bá ní jata tó ń jẹ pọ ẹni kàkà kí nǹkan aburú ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀ àtọmọ àtẹbí ẹ̀ òun máa lọ dọ̀bù kọ́sìn pé èèwọ̀ ló yẹ pé òòṣà tá a bá ti kúnlẹ̀ bọ tí ó bá ti gbá ni kò lè gbọ́mọ ẹni. wọ́n máa sọ wípé wọ́n máa sọ pé ó máa ń da kéèyàn bọ èṣù wọ́n bá sọ pé kéèyàn bọ èṣù kọ̀ọ̀kan báyìí. ẹ bí bá ti lọ jẹun mẹ́ẹ̀ gbogbo òòṣà pátápátá tó bá fẹ́ bọ láyé èṣù ló máa kọ́ bí síwájú torí èṣù ló jẹ́ ìránṣẹ́ gbogbo òòṣà tó bá fẹ́ bọ Ògún sìn èṣù ló máa kọ́ bọ kó fẹ́ bọ Bàtálá èṣù ló máa kọ́ bọ kó fẹ́ bọ Fágan èṣù ló máa kọ́ bọ kó fẹ́ bọ Ṣàngó èṣù ló máa kọ́ bọ kó fẹ́ bọ Bálúayé èṣù ló máa kọ́ bọ kó fẹ́ bọ Orò èṣù ló máa kọ́ bọ torí pé èṣù ló máa jẹ́ ìránṣẹ́ pé lágbájá lójú kò sí lọ ti ń bèrè ẹ o ọkàn wọ ẹbọ ọfẹ afọ ẹni kankan èṣù ní tẹkẹ òun èṣù jẹ́ ìránṣẹ́ gbogbo òòṣà bẹ́ẹ̀ ni torí pé kẹ́yìn tó nípa ẹ ti ń pètò ẹ èṣù ti rí lọ́kàn pé ẹ ń pètò nǹkan báyìí tẹ bá ní ṣe ìwà aburú gan èṣù ti mọ̀ òun ló máa tàpó sí i tẹ bá sọ pé tí nǹkan bá jẹ tán a ní iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni torí pé ihun tó bá ti wọ̀n láti ṣe látẹ̀mí tó bá ti sọ jáde o sì ní nágbà lórí ẹ o tó bá ti sọ jáde o ti nágbà lórí ẹ.
Okay. So ṣọ́ọ̀ṣì ní question. mo fẹ́ béèrè wípé kí lẹ́yìn wá rò wípé ẹ̀sìn ó ń ṣe nínú àṣà wa ń sìn. ẹ̀sìn ṣe ọkàn torí bá ní òṣèlú kan mọ̀ tọ́ra mi jẹ ni àwọn àgbà ti sọ náà wọ́n ní kò sí ẹ̀sìn nìkan má ṣòro ọ ti sọ ó yẹ jẹ́ sọ mí nísì pé kìrìsìtẹ́nì ó ti ń fẹ́ babaláwo mùsùlùmí ó ti ń wá fẹ́ babaláwo ó dájẹ́ sọ fún mi pé ìgbà kọ́ mi wà mú ìwà nílé bàbá mi mo lè dáfá àbíkọ́ dáfá láti odidi bí àbí Ìlọrin kó jẹ́ pé bàbá tó à ń bẹ̀ ọmọ ẹ̀ tó ní lóbìnrin kó jẹ́ pé fáàmì ló máa gbà ló máa ní kó gbé bá mi bí. ó lè má jẹ́ kìrìsìtẹ́nì ó lè bẹ́ẹ̀ sùn mí ó lè má jẹ́ babaláwo gan kó jẹ́ pé ọ̀rọ̀ ìdílé tó máa jẹ́ kọ́mọ ẹ̀yìn níbi ìjókòó kó bí síbẹ̀ kó rẹ̀ síbẹ̀ o kó lè pẹ̀ láyé o kó lè rọ́mọ wo wọn ní ìfalagbájá ọmọ àdáfà yẹn àwọn bìrẹ̀ ń tó ní fà yẹn tó bá ti wà lọ bá ti mọ̀ pẹ̀lú báyìí wọn ní kọ́ lọ mú fún ìdè fàtẹ́mi ló gbọ́ sòsídì ló gbọ́ sòsọwọ́ àyàfà ni. Okay. Nǹkan kọ́kọ́ ṣẹlẹ̀ lórí TikTok lẹ́njọ́ mẹ́ta yìí. Okay. Lédi yẹn ó máa fà ní. Ìdílé àfà ní ó máa ń borí. Okay. Òjijì ni wọ́n sọ pé òòṣà gùn. Òòṣà máa gùn. So ó wá ní máa kan lọ máa yẹn náà wá lórí social media àwọn náà babaláwo kankan ni ó wá wá máa yẹn lọ. Social sọ fáwọn òbí ẹ̀ pé kọ́ fóun sílẹ̀ pé wọ́n sọ pé òòṣà yẹn gùn débi pé kò lè rí ìràn mọ́ kò lè ṣe anything. Kódà wọ́n sọ débi wípé ó máa padà di aya babaláwo. Ó máa padà kọ́ ó ti di aya babaláwo ni torí ìdájọ́ ẹ̀jẹ̀ yíyẹ ilé ni pé ọmọ nǹkan tá à ń pè ló ṣàyè kò ṣe ohun tí àwa àti torí ìjẹkújẹ àti fi sàn kọnù wàhálà ìfà ń gbọ́ mo ti tutù sọ ní ìjọ tó bá tó táyé wá o ìtọ́lọ́mú rán mi náà mọ̀ ní màmá ṣe torí mo bá ń lé òòṣà tí mo ṣe mi ì sọmọnu mi ì sáyànù ebi ò pa mí mi ì lálàṣì pọ́nà nílé lórí odò pé mẹ́tẹ̀ẹ̀tì ti ṣùgbọ́n ọjọ́ méjì fọ́sọ̀ àfi mi bẹ̀ ló ń gbé torí mo ń bá ẹ sọ ìyàwó mẹ́rin mo fẹ́ ìyàwó mẹ́rin. bẹ́ẹ̀ni n tó lè lòdì sí wọ babaláwo tó bá ń gorí ìyàwó líyàwó òfin ṣetán àti fẹ́ kú kò jìjì ni tó bá ń wù ẹ́ láti fẹ́ yàwó mẹ́ta mẹ́rin tọ́lẹ̀ gbà fún ẹ tó ti bóbìnrin yẹn sọ láti pé òfò ògùn fẹ́ àbò fi èpè àbò fúlùgbò ń fẹ́ tó bá tọ́ ẹ lọ́rùn sóde fún olówó lára mi. òǹdè fa. ìdè fa nìyẹn. ìdè fa yẹn dẹ̀kẹ̀rẹ̀ ó tún wà nù ìṣọ́ra àti ààbò àti ìrìn àjò fún ògbó ìyàwó ẹ tó bá pé wà lé bí iṣẹ́ ìjẹ̀pẹ̀ ló ń ṣe ni àbò ìṣẹ́ ń lépo àbò ìṣẹ́ lọ́rùn jíjì tó bá lára ẹ̀ gbogbo aburú tó kó ṣe ara sàmì sí ó lè wíìkì njọ́ kan njọ́ méjì kò náà lọ nǹkan ẹnu pa àṣẹlẹ̀ sí torí àbò ta ní ká fi ń bu aya Ọ̀rúnmìlà nìyẹn. kí wàá ní ọ̀làjú kí lè ọ̀làjú ṣe. ọ̀làjú ti ṣe ti ba nǹkan jẹ́ pẹ̀lú ìṣẹ̀ tiwa nọmba tún ni pé ní ìdẹ́ bá wọn wí many people tẹ́ bá wọlé fóònù sí àwọn àṣírí tó yẹ kó máa tù ní tèétègbò wọ́n ti sọ sórí fóònù wọ́n ti send díẹ̀ ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ ọmọ tí o ti pé 50 years ó fẹ́ ṣe 70 years ṣe é pé ó ti kọjá bẹ́ẹ̀ ni ọmọ mi ò ti wọ 20 years ó ti fẹ́ ṣe 40 years ẹ wá ní kọ́ ọmọ máa ń ti ìwà wù àbí kó máa ń sáré kọjá ara kádàrà ẹ wo yahoo tá à ń sọ yìí náà ṣe bí bẹ́ẹ̀rẹ́ ni nígbà tí wà yóò sì mọ́ ó di yahoo plus lọ́dún tí wọ́n ti ń gbọ́ ọmọ lọ́mọ wọ́n ti fi ń ṣoṣólẹ̀ wọ́n ti ń gbé ọ̀gẹ́ mi pé torí owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kọ́ lè bá ṣe àwọn anọ́dẹ̀ kọ bí ò ṣe wọ babaláwo èké babaláwo ọ̀dàlẹ̀ babaláwo tí òun gbọmọ pàtùmọ̀tọ̀ tó náà pàpàrà bàjẹ́ torí kò sẹ́dà tó nà ká kan sọmọlọ́mọ tí mẹ́sàn tó kò ṣe tiẹ̀ ìwọ tó bá ti ń torí o fẹ́ gbọ́ o fẹ́ jẹ́yàn o fẹ́ ní mọ́tò lálẹ́ nídìí o fẹ́ jẹ́ kó gòdì sọ́rùn o fẹ́ jẹ́ kọ́mọ̀ pé wọ́n ni tó bá ti bá tọmọlọ́mọ jẹ́ tọmọ ní tiẹ̀ náà bàjẹ́ kò sí wọn fi kún láyé ìwọ tó bá ti wù àkà sí ọmọ tó mọ̀ pé wọ́n gbin wọ́n fi bí ni àbí ẹni tó ní ojógòlé wọn tó má lè jò fún níjẹ imú tó torí ẹ̀ torí pé ẹnìkan gbé 1 million sí lákàntì àbí 3 million sákàntì ó pọ́ ọmọ ẹ̀ fi díẹ̀ fi ṣe tutù bẹ́ẹ̀ lè máa fi gbogbo tó náà bá bí ló máa fi ṣe tutù. ọ̀rẹ́ mi kan ní problem kan lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀wọ̀n ẹnìkan wá sọ fún wípé àpé kó lọ sọ́dọ̀ àwọn babaláwo pé wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ wọ́n wá sọ wípé àwọn pásítọ̀ àbáfa àwọn kì í ṣọ̀nà pé babaláwo gangan àwọn oníṣẹ̀ṣe gangan ló ní ọ̀nà yẹn. ibi tó lè dé iye ẹgbẹ́ tà ń sọ yìí kò ẹni tó bá nẹ́gbẹ́ lọ́dọ̀ tẹ́ bàbá ẹni tí ó jẹ́ babaláwo tó confirm tó ń dákin àbí tó sọ pẹ̀lẹ́ gbogbo anybody ń sìn babaláwo lè kàn pé wọn ẹlòmíì wà kò ṣe babaláwo oníṣègùn ni ẹlòmíì wà ẹ̀ńdínlógún ló ń dá ẹ̀ńdínlógún pé ló sùn rí níbikíbi tó bá gbọ́ pé èèyàn ṣe àárẹ̀ tí ò ní túmọ̀ tó bá bò ṣàyẹ̀ fún un onítọ̀ ń gbọ́ dìde nà èlé lọ́ pè lógun lákàyé tó lọ́rùn fún ṣàmẹ́ndínlógún òun lò ṣe àwọn gangan òṣà tí wọ́n ń pè ní ògùn onírè ọkọ mi ònàmílé fẹ̀jẹ̀wẹ̀ ònàṣọ́ lè fi mọ̀kímọ̀ bóra òun lògùn lákàyè àjọgọ́lọ̀kùnrin ogun táwọn wí ọgán òun lè ṣù
ọlárógẹ ọlágbàgẹ ọlágìrẹgìjẹgìjẹ àtàrẹ fíofíò ó lọ lóde èṣù bá mi wọ́nà má bá mi wọ́dá bá mi wọ́dá má bá wọ́nà òun ni èṣù lálù ó wá tún kù nínú ilé báyìí tọpẹ a ní òun òòṣà tọpẹ bíi Ṣàngó bíi Èṣùfà bíi Ifá bíi Ọ̀ṣun bíi Ọbàtálá Ọbàtáṣà àti ohun tó ń pè ní eégún òkú tó gbé jọjà ìjọkìnà náà tó dàṣọ fún tó rí sí tó dàṣọ fún lọ́pọ̀ eégún ẹ bá mi ká lọ. òòṣà náà rè ẹ tẹ̀lé wọn. láti báyìí báyìí Ifá ni gbogbo ohun tó wà ń bí báyìí lọ báyìí Ṣàngó táyì wí ọgọgán sọgìrì làgìrì ohun lélẹyìí tó ní kìmí eégún kankan tá à ń sọ ń pa ẹ tó ń pè lọmọ nèrè èrè orí yẹ lásán lélẹyìí eégún ńlá tó yẹ pọ́n tọrọ kọ́ lọ́ọ̀tọ̀ fún wọn tabalẹ̀ olùṣà many people náà tún ní ọ̀pá àṣẹ ẹ̀ lóríṣiríṣi tẹ́gbẹ́ tó bá jáde lásán ó máa ń. ẹ jọ bàbá fún àwọn àǹfààní àwọn tí wọn ti mọ̀ à ń bá Chief Taofeek Abiodun Mutairu Yawona àwọn là ń bá sọ̀rọ̀ ibi tó dẹ̀ gbé wa wá yìí ni ibi tí àwọn òòṣà ìbílẹ̀ Yorùbá wà ṣé mo gbà sà. bẹ́ẹ̀ni. ẹ jọ ṣé eégún tá à ń wò ìyẹn. ọmọlèrè lórúkọ ẹ. ọmọlèrè. ẹ jọ ṣé a lè move closer. ẹ súnmọ́ wọn kẹlẹ ẹ tọrọ tẹ bá fẹ́ ẹ lè ṣe àdúrà tẹmí sọ pé òòṣà kan tó ń pè lájèrè ajé ògúngúlùsọ oríṣọbojì òun lélẹyìí. again sir oya. eégún yìí ló ń pè ní ọmọlèrè. ẹ bẹ̀rẹ̀ from the òòṣà the ajé. ajèrè ògúngúlùsọ gbogbo òòṣà tó kú tẹ wọlé lẹ́yìn ló ń pè ní Ifá Ìkin Ọ̀rúnmìlà àti ti kọ́sùmà àti títí wa àti anybody báyìí bá wọn bọ́ lọ́dọọdún nìyẹn. Ṣàngó ló wà ń sálẹ̀ tọ́hún sàmì tó wà lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ ìrànṣẹ́ bẹ́ẹ̀ la ní Oròmbí a lè fi yẹn wọ̀nyí torí ọmọ tí ó bá ṣàwò kò lè mọ òrò a dẹ̀ tún ní àwọn ní pèlépèlé ṣùgbọ́n eégún tẹ̀wé lọ́pẹ̀ ní ọmọlèrè ẹrù orí ẹ̀rì ọdọọdún ló ń jáde òun gan fúnra ẹ̀ ní ọ̀pá àṣẹ wọn lórí ṣíṣìírí ìtótú pẹ̀lú ẹ̀ ní tó yẹ pé kò sí tẹ́ máa bá òun ló ní gbogbo nǹkan yìí tó bá fẹ́ ṣọdún ẹ̀ kò sí ara ó ní adé lórí gbogbo adé ìpàtà bá fi wọ̀nyí tó jẹ́ pé àṣe iṣẹ́ wa àtàṣà wa àwọn òsọ́nù torí bàbá tó bí ọlọ́mọ fílẹ̀ àárọ̀ ṣe ìyẹn sísì ẹ̀ adẹ̀tì ń kọ́ntínú ẹ̀ kọ́lọ́mú fún àṣẹ jù bá lọ. àṣẹ wà. àwọn adé oríṣiríṣi tá a sọ fún yín tó jẹ́ adé òòṣà ọ̀hún ìṣẹ̀ǹbáyé káà náà ń forí àti nǹkan kan tá a fi ń ṣe pẹ̀lú ọdún wa ìkọ́nù ẹ̀ lélẹ̀ tó ń pè ní ajé Ifá òun lọ pa àṣẹ ẹ̀. adé Ifá. bẹ́ẹ̀ ni gbogbo ohun tó wà bí ilẹ̀kẹ̀ tó fi ń sòdè àbí tó bá ń lò fún Ọ̀rúnmìlà lọ́ fi ń ṣe òun. ìkejì ẹ̀ náà tún rèé eléyìí ló ń pè ní ìjọ tí wọ́n bá fẹ́ bọ ajé olókun adé ẹ̀rì. ajé olókun òun adé ẹ̀ nìyẹn. adé ẹ̀ lélẹ̀ ọ̀pá ìlú dúró yìí gbogbo ẹ̀ máa jókòó lé lórí rẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ lóríṣiríṣi la ní ìṣe àtàṣà àti ohun tá à ń fi ọkọ lórí wa ti build pé ọmọ tó bá gbàgbé orísun ó ṣe tán àti parun rọrùn tó bí wa lọ́mọ wọn ọba àṣà àti ṣe jẹ́ káwọn náà lè continue láti lè máa ṣe nílọsíwájú. ẹ jọ ṣé ibi tẹ wọ̀ yìí ilé agbára tẹ wọ̀ yìí ṣé obìnrin lè. obìnrin ò lè wọ bí orí ìdí àtìmọ̀ tá a bá fẹ́ bọ ẹnì kẹrin fún wọn máa gbé jáde ni àbí ká gbé sọ́fíìsì. kí ló dé. torí ìdí àtìmọ̀ ni pé eégún tó wà bí obìnrin tó bá ń ṣe nǹkan oṣù àbí tó sì ń ṣe abiyamọ kò gbọ́ fara gbá aṣọ eégún bí. tó bá fara gbá aṣọ eégún. kò tún dáyà tù wá. ó ti dáyà tù wá kó tó lè gbóhùn fẹ́ gbọ́ pa àbí fẹ́ gbọ́ po. àwọn nǹkan yẹn ni àwọn àgbà máa ń sọ pé tí Ọlọ́run bá ti kọ́ mọ́ pé kí abiyamọ bímọ àwọn oníṣẹ́ tá à ń ṣe tá a fi rẹ́ni tí yóò bímọ rí tó fi ń rọ́mọ bí nínú owó òòṣà wa láti máa béèrè òun la tọ́nà láti sọ pé báyìí ní ká ṣe àti nǹkan báyìí ní ká ṣe àti nǹkan báyìí ní ká ṣe kẹ́ni lè fi ní dùn nínú ilé ọkọ ẹ̀. ẹ jẹ́ ká tún tẹ̀síwájú
sí Ògún àgbẹ̀ bàbá mi tán pè ní Mutairu picture ẹ̀kan nìyí tó jẹ́ olú ọdẹ gbogbo Ẹ̀gbá rasan ṣẹ́tìrì yẹn ẹlẹ́ẹ̀kejì yìí ìgbà tó fi jí Aragbérí gbogbo Lagos State nílé Aragbérí gbogbo Lagos State ṣẹ́tìrì bẹ́ẹ̀ èyí tí mo fẹ́ fi wọ̀nyí Kọ̀lìtì Àyìnlá tó ń kọrin ó fọ́lá wọ́ọ̀dù òun náà lélẹ̀ bẹ́ẹ̀ sọ oníṣègùn gbogbo ẹ̀kọ́ àwọ̀dù wọn tó gbà ṣùgbọ́n tó bá ń sọ awọ ọ̀pá awọ ọ̀dájú bàbá mi lẹ́ni àkọ́kọ́ tó gba sáfíkẹ́tì òun lélẹ̀ òun àti Lambo ẹ̀bá mi tó ń pè bẹ́ẹ̀ ó ní oníṣègùn àkọ́kọ́ tó kọ́ dá tẹ́lẹ̀ tẹ́gbọ́lẹ̀ òun lélẹ̀ sáfíkẹ́tì bàbá mi rè Lambo ló fún un. Chief Mutairu ìyàwó náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ Ògún àgbẹ̀rẹ̀ tí mo sọ fún yín gangan òun lélẹ̀ tọpẹ tábà tí ìfẹnu kan iṣu tútù tí yóò bá ti jẹ wọn bí wàrí ká jẹ bí iṣu ṣe jáde yìí kò sọmọ kan ó wà lókèrè ni o ó wà nílẹ̀ yíbọn ni ó wà ní tráfù ni o tọba tí ìṣọdún iṣu tó bá jẹ ọgbọ ògbó alẹ padà ní ààrẹ òrùdílé wa ni gbẹdà tí yí ọmọ wa tábà bí àti òrùlé ẹ̀ máa ń ṣe fún Ògún àgbẹ̀rẹ̀ nìyẹn àárín ilé ò máa wà tàbá dẹ̀ máa ṣe odindi ẹran ló máa ń bẹ fún níta torí bàbá mi ọdẹ ni wọn ò gbọdọ̀ pẹ ẹran ẹ̀bẹ ní dù wọn gbọdọ̀ bẹ ẹbẹ ní bájú ògùn wọn tó fún jẹ Ògún tẹ̀wọ̀n yìí. Ògún àgbẹ̀dẹ Ògún àjọbọ ti filẹ̀ lọ́yẹn Ògún àgbẹ̀dẹ lélẹ̀ ibi tó lé nígbà mi gan ní gbogbo onílé ayé kò sí ọ̀dọ̀ ẹnìkan ló wà tó bá dá fẹ́ bí kọ̀ọ̀kan ibi lọ́ ti máa bọ́ torí kò sẹ́ni tó nírú ẹ̀ yàtọ̀ sínú ilé wa yìí àrẹ tó ní ìkan tó pé tí afẹ́fẹ́ bọ̀ kú ọ̀run àbẹ̀fẹ́ ìsìn afẹ́fẹ́ kú ọ̀run ojú bọ̀ ẹ̀ àbí tẹ́gùn bá fẹ́ jáde tó fẹ́ kọsẹ̀ ìyẹn ló wà lóde ń bí tó jẹ́ ojú bọ̀ tó fi ń bọ̀ ojú bọ̀ ẹ̀ nìyẹn tá a ti ń bọ̀ kú ọ̀run àbí afẹ́ bọ̀ eégún fẹ́ jáde ó fẹ́ kọsẹ̀ àbí fẹ́ fọ̀ ọmọ fẹ́ bọ̀ eégún bí a ti ń bọ̀ rẹ̀ tó jó ṣàtì ẹni bíbí lọ́mọ fílẹ̀ tàdé tẹ̀lé pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ àṣẹ mọ̀nà náà sí àyè yẹn fún pé kò sí ká bọ bàbá tó ti lọ fún ọdún níbẹ̀ ẹni tó bọ ọkọ tó dijọ́ kejì gbọ́ ọmọ pé yẹ sí bàbá òun gba àsárà tó ra bá ń bẹ̀ tàbí mọ́ ti. kí náà máa fi ń bọ́. wọ́n fò dèrè bọ́ wọ́n fò bùkọ́ bọ́ wọ́n fi ẹdìyẹ bọ́ kò sí nǹkan lẹ́jẹ̀ tó fi bọ́ tó bá yẹ pé bí eégún ló fẹ́ ṣeré ẹ̀ àbọ̀ fẹ́ ṣọdún eégún ẹ̀ ibi tó máa kọ sẹ̀rẹ̀ kó tó ní gbọ́ síta kó lọ ṣeré kiri tí yóò bá ṣe ń bí ó lè ṣubú tòlójú bọ tí wọn kú ọrùn. tọ́wọ́ fẹ́ bọ òkú ọ̀run kí náà fẹ́ fi bọ́. ọ̀fọ̀bì orógbó epo ọtí àkàrà elépo àti ohun tí ẹni bá nágbára bí àkọ́dìẹ àbí odidi àgbò lọ fi ń bọ. ṣé wọ́n máa béèrè pé wọ́n máa béèrè lọ́wọ́ fáà nǹkan tó máa lò ní àbí wọ́n. ẹni yẹn lè béèrè tó bá yẹ pé bí ẹ kò ti ṣe rí ẹni bá ti ṣe rí tó ti mọ tó fi ń bọ bàbá àti yẹ tó fẹ́ pé bóyá kọ́ káàsì òun ta ní tó bá wọn ló máa fi bọ́ bí táàlẹ̀ máa pẹ́ nígbàtí máa bá jẹ sára jẹ rìntì. ó tó kàn sí Ọbàtálá bàtà àṣà torí ẹ̀ Ọbàtálá ò ṣà funfun tí nǹkan gbọ́dọ̀ fi pé epo àbó ṣe àrìrà dédìí ẹ̀ nǹkan funfun ló ń jẹ aṣọ funfun ló ń wọ̀ nǹkan funfun ló dẹ̀ ń jẹ nǹkan funfun ló fi ń bọ́ ohun tó máa fi bọ́ gan ní tí ó gbọ́ Nàìjíríà lọ́gbọ́n fi bọ́ òun ní ìpín lọ́ fi ń bọ́ ẹni bá dẹ̀ máa bọ́ náà tó máa dédìí ẹ̀ gbogbo tó máa wọ̀ padà gbọ́jọ́ white láti lè fi arúgbó ọjọ́ tó ń pè ní àgbà kùjẹkùjẹ òun ló Ọbàtálá. a rí pé aago wà lẹ́gbẹ̀ẹ́. aago wà lẹ́gbẹ̀ẹ́ aago ẹ̀ mọ́lẹ́ máa fi jí bàbá lẹ̀. ó ti yẹ yín aago eléyìí tẹ̀wé gan aago tí àwọn ọ̀ràn jọ kọ́ ti lù síwájú bàbá tó lé mi lọ́wọ́ ló fi dé rẹ̀ fi ṣe wọn la fi pè gbága bàjáde ìgbà mi ta bá ń lọ òde ẹni tí gan a máa mú dání torí ẹ̀dá kìkò gbóhùn agogo kétí ẹ̀ máa ń là ó ní òṣètẹ̀ ìwò yìí. Ẹ sọ pé obìnrin ni bàbá lẹ tún pè é sí. obìnrin ni lákọlábo ni Ọbàtálá bàbá arúgbó ọjọ́ ni ṣùgbọ́n bákan méjì ló bá rìnrìn àjò ẹ̀ ó lè wà lóbìnrin fẹ́ni tó fẹ́ ṣe lóore ó lè wà lọ́kùnrin lárúgbó fẹ́ni tó fẹ́ fi ara ẹ̀wọ̀n tó bá ń bá nínú Ọbàtálá ló fi jẹ́ pé gbogbo nǹkan tẹ́ máa fi bọ́ ó gbọ́ jẹun tí ò ní epo tí ò ní jẹ̀nu. Wọ́n máa sọ wípé Ọbàtálá ni ó mọ orí ẹ̀dá bíi nǹkan. òun la mọ rí alámọ̀ràn tó mọ orí ẹ̀dá kò sí pé ló mọ òun ní àmọ̀ràn tó mọ orí ẹ̀dá òṣà tó ní nìyẹn olómọ rí gbogbo ohun tó fẹ́ jẹ́ fẹ́ dà Ọbàtálá ló mọ kó wá mọ rí gbogbo àṣírí ni. àmì àṣẹ 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 wà. ó tún wá kó àwọn Ọ̀ṣun ẹgbẹ́
lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ifá lélẹ̀ yà mí. Bẹ́ẹ̀ ni ọ̀pẹ̀lẹ̀ nìyẹn Ifá lèmi ń dá ikí mò ń tẹ̀ mi ò ṣe oníṣègùn babaláwo lèmi bàbá tó lọ́mọ lóníṣègùn tó jẹ́ kó nìyẹn bóyá wà lórí ṣíṣe ọ̀pẹ̀lẹ̀ ni mò ń ṣán gbogbo ní mo dání gbogbo tá a bá béèrè fún bá lè jẹ́ pé a máa gbé kí n jáde á fọ̀ àdákin ẹ̀ ọpọ́n fámìlì. ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ oníṣègùn àti babaláwo? Ìyàtọ̀ wà náà gbọ́rọ̀gbọ́rọ̀ oníṣègùn mi wà ewé àti egbò lásán ló mọ̀ pa ẹ̀ oníṣègùn mi wà ẹ̀rìndínlógún tí mo sọ ọgọ́rì òṣà táwọn ń pè lẹ́rìndínlógún òlélẹ̀ òṣà bàbá tó bí lọ́mọ ni aya Ọ̀rúnmìlà ni ṣùgbọ́n ẹni tí ó bá lè kọ̀fà torí Ifá ọ̀nà ọdún kò lóṣù kò ní àsìkò ẹni tó bá lè kọ̀fà ló lọ kẹ́rìndínlógún ṣùgbọ́n ẹni bá kẹ́rìndínlógún ó lè máa ní òun babaláwo irọ́ o torí irú èdè àbáyé ò lè mú ọ̀rọ̀ gbódù àwa tájà babaláwo tá à ń dákìlà mú ọ̀rọ̀ gbódù tá à ń tẹ̀ nífá ẹni kọ́ mi fásiwà láyé kọ́ ló máa fi kú pa kó máa pọ̀ mọ́ ẹ̀ àpè ní abẹ́rẹ́ Fátáyé Lolú ní ìjòkó. Wá kí ni ìyàtọ̀ láàrin kí hàn tẹfá àti kó wọ gbódù? Kí hàn tẹfá ni pé òun ni ìbéèrè ìrìn àjò ayé ẹni àti ohun tí ó jẹ́ èèwọ̀ tí ò gbọ́ máa jẹ àti ohun tó jẹ́ ohun tí ò gbọ́ máa lò láṣọ àti tó yẹ pé ibi tí ò fẹ́ máa sùn tí ò dààmú tí ò papọ̀ mẹ́lẹ́dẹ̀ ẹni ẹni bá ní fá ó gbègbè pé kí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ square one tó bá ti náwó lọ́wọ́ láti tẹfá ó sì lè rìn kó máa gbé sínú ẹ kó máa jí làárọ̀ kó máa ṣàdúrà tó ń fẹ́ tí fáyẹn bá gbì ẹ fúnra ló máa gbé ọ̀rọ̀ gbódù ẹni bá ti wọ gbódù ó dàbí pé ká kò bí ká lọ Mẹ́kà ni o ìṣe tó ń ṣe nílẹ̀ wá bí lọ́pàá lọ ṣe Mẹ́kà o. Bíi ti báwo? Ayé yẹn da ẹ bá mi wo ẹni tó lọ Mẹ́kà ẹ wo pàkájà tó pàkájà ibi lọ pàkájà sí òsì ni ẹ̀yàn kò lọ Mẹ́kà rí kó gbẹrun tó gbé lọ Mẹ́kà kó gbé bọ o a máa fọ àrùn ó dẹ̀ lè wọ gbódù kó má fọ àrùn rí ẹ kó má ṣòro fún ẹ kó má pa white kó má pa gáà fún ẹ báyìí sọ fún ẹ pé ò gbọ́dọ̀ tẹríba tó bá délùú Yorùbá ẹ pé kó má kì í ẹni ẹ dára yìí nídọ̀bálẹ̀ àwọn máa kí ẹ kó dọ̀bà bẹ́ẹ̀ náà ní ti iṣẹ́ fa o tí ẹ kó máa gbódù tán bàbá tó lọ́mọ gbọ́ dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀ ló gbọ́ máa tẹ̀ kó máa kí ó ti dọ̀bà. Ṣàmà sọ pé wọ́n yá ìṣẹ̀ṣe ní Mẹ́kà. Ẹ má sọ pé wọ́n yá ìṣẹ̀ṣe àti nǹkan gbódù ilẹ̀ Mẹ́kà tá à ń sọ ìgan dọ̀là sì ń bọ́gi bọ̀pẹ̀ ẹni tá ló sọ ní àròlé ìyá ọ̀nà ló sọ wọn ò lè fọ mọ́tán láyé wọ́n sì ń bọ́gi bọ̀pẹ̀ nílẹ̀ Mẹ́kà. Ẹ̀rìndínlógún tẹ̀sán pé àyàfà ni kí ló wúkọ̀ ìyàwó Ọ̀rúnmìlà gangan. Ohun gbogbo ló ń pè lẹ́yìndínlógún. Orúkọ ẹ̀ lẹ́yìndínlógún aya Ọ̀rúnmìlà. Torí mo gbọ́ nínú ìtàn náà pé Ọya náà kò dúró Ọ̀ṣun pé aya Ọ̀rúnmìlà ni kí Ṣàngó tó gbà. No, Ṣàngó gba Ọ̀ṣun. Kí ló ń pè ní Ṣàngó gbà lọ́wọ́ Ògún lákàyé Ọya débẹ̀ torí kò lè débẹ̀ torí pé nínú gbogbo odù pátá bàbá mi Ọ̀rúnmìlà làkọ́kọ́ ìṣẹ̀ṣe òun gan ló jẹ́ kí ọwọ́ fámẹ́ẹ̀dínlógún kó wá sóde ayé ọ̀pẹ ló gbé bàbá mi wá sílẹ̀ yìí láti ilẹ̀ òun ibi tí bàbá ṣáà títí gan mo gbọ́ nùtàn pé ìlú Ẹ̀gbá ni Ọ̀rúnmìlà wọlé sí gbẹ̀yìn ló jẹ́ pé nílẹ̀ káà ojíire ẹ bá di bàbá rẹ tó confam tó dáńtọ́ Ẹ̀gbá ló ti ṣẹ̀ wá bẹ́ẹ̀ ni torí ẹ̀ lẹ́gbẹ́ Ìlọrin tẹ́ ń pè gan ó ní ìtumọ̀ àti tó fi jẹ́ pé Ìlọrin ò ń ṣe ilé kéwù wọ́n jagun apá ọ̀ka lọ mú àdá fún wọn tó ní tó fẹ́ fi jagun lọ ní irin ilé náà ẹ̀já àgbà ọkàn ẹ̀já máa lọ lójú ọlọ kó dún kàn lè bá fi bẹ́ẹ̀ lórí lódì Ìlọrin lẹ́nu jagunjagun ni wọ́n ó ṣe yín tó fi jẹ́ pé ẹ̀rí Yorùbá kan kó ló fẹ́ jọba ńlọrin o àfọ̀n mọ́là èèwọ̀. Mo béèrè ìdí kan lẹ́ẹ̀kan bọ́ ẹ̀ dá wa lóhùn pé kí nìdí tí Ṣàngó Òkè fi ń jà nílé Ògùn. Ayé yẹn á da ìdí tí Ṣàngó fi jà lé Ògùn mo sọ fún yẹn tí ìgbà ni pé gbogbo iná tí Ṣàngó ń lò èédú tó ń lò sẹ́nu tó fi ń tuná fùfù ilé Ògùn lákàyè ló ti mú. Ẹ jẹ́ ká lọ dọ̀ṣun. ṣòun rí dáadáa ẹ̀yin tẹ̀mí inú Agége náà la wà mo wà pẹ̀lú àwọn àgbààgbà bọ̀ nígbà tá a tún wá dé inú Agége tá a tún wá rí ẹjọ́ bàbá kí ló ń pè kínní yìí. Àlégbà ló ń pè é. ẹ bá ń dáhùn sọ̀rọ̀. Eléyìí gangan ló ń pè ní àlégbà torí bọ́ ìwà yìí tó bá pọ́dún kan àwọn kan ni. Àwọn kan ni. Tó bá pọ́dún méjì àwọn méjì lè máa bá ń bẹ̀ tó bá pọ́dún mẹ́ta àwọn mẹ́ta iye ọdún tó bá lò láyé tí ó bá ti kù tó ọ̀pá o àwọn ẹ̀ lè máa bá lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n pọ́lọ̀ tó ní ni pé òun máa ń jẹ ẹyin adìyẹ. Kí ni tán wò yìí.
ó dẹ̀ máa ń jẹ nǹkan bí eku tó bá sun àbí àkàrà elépo lọ́wọ́ àgbà máa fi ń fún níwọ̀ sínú ẹ̀ tó máa fi ń mu tó bá gbé bẹ́ẹ̀ ó máa fa ń fà mọ́ra máa ń yọ̀ mí ni tó bá ti yọ̀ mí tán tí wọ́n bá ti yòrò ìwọ̀ ẹ̀ ò ní jẹ́ kókó lójú kan ṣo ṣùgbọ́n èyí tó fi lè jẹ́ kó mú ẹ̀dá alàyè ni pé tó bá léèyàn nínú gbó tẹ́lẹ̀ bá ti rẹ̀ tó bá ṣubú ọpọlọ ló ń fà mú imú ló ń ti àwọn ẹ̀bọ̀ tó ń fà mú tí mo bá nítàn tí mo dẹ̀ fojú dà mí rí. kí ni ó ń jọ bíi crocodile. ó jọ ni ṣùgbọ́n kò para jọ irú ẹ̀ lásán ló máa fi rí àwọn fàṣẹ. irú yìí táwọn yìí. irú yìí lásán tó bá fi rí àwọn fàṣẹ tó bá jẹ́ tí ó ní kìmì àbí tí ó ní ọpọlọ láti lè jà fún tó bá ti gbé ẹ ṣubú ọpọlọ lásán ló máa ń fà mú. ìyẹn ni iṣẹ́ ẹ tiẹ̀ tá a mọ̀. bá mi bèrè pé ibo lòun ti rí. wẹ́ẹ̀ náà kásámù. Kano. Yes. ló ti gbé wá bí. ó wà nílẹ̀ Yorùbá gan. ó wà nílẹ̀ Yorùbá. ó wà nílẹ̀ Yorùbá wa. ejò dà. gbogbo ẹ máa ń kó dání bóyá ìmọ̀ bóyá wà ní báàgì ó ṣe máa ń ṣe. kí ló wà ní báàgì. ẹ̀kọ́ àti kíńjẹ ká. Na medicine da ok sai. wẹ́ẹ̀ náà mẹ́rin. ok. tó ti yé yín nǹkan tó wà níbí nǹkan tó yẹ pé abá tó wà nílẹ̀ wa tọ́wọ́n bàbá ń fọdẹ àbí páńpẹ́ àfi ìwọ̀ tọ́fí mẹ́ja lọ́ fi ń pa ni. wọ́n fi ń pa ni. inú igbó ló máa ń wà tẹ́ẹ̀dì ẹ bá yẹyin sínú igbó òun ló máa ń ju ẹyin ẹ mú. kí ni tó táwọn yìí. bẹ́ẹ̀ ni tó bá wà nínú àyíká lé gbogbo ẹdìyẹ tó bá ti sàbà gbogbo ẹyin ló máa ju omu ó ń pẹ́ díẹ̀ gan sórí àbá tó máa fi ju ẹyin mú. ṣé bó ṣe wà ó lè ṣèyàn léṣe ó lè pààyàn. ó ń pààyàn ni kò yẹ kó lè pààyàn ọpọlọ bá ti àwọn ẹ̀mí èjì bọ imú èèyàn gbogbo ọpọlọ máa fà tán tí ò ní kẹ́ kọ́ṣu. èèyàn ló gbé dání yìí kò. á ti yọ ohun tó jẹ́ agbára tó ronú ẹ̀ tó bá gbégbà tó ní kìmí tó nẹ́ni tì ní èèyàn kan kẹ́ tó rí pa bẹ́ẹ̀ wá igan tẹ́ bá máa pa tẹ́ bá dúró re pẹ̀lú àdá tó mú gbogbo ẹ̀yìn tẹ́ wo ìwé àdá ò lè ràn. kí ni táwọn yìí. bẹ́ẹ̀ ni ó yí débi pé àdá ò lè ràn tẹ́ bá ń kára gbogbo àgbàgbà tó bá ṣọ́ra bá dé yẹn fàṣẹ bá ti lè wọ ẹ mọ́ra gbogbo ọpọlọ ló máa fà mú. kí ló òun lè máa fi ṣàgúnmọ́. kí ló fi ń ṣe kí ni bàbá yìí fi ń ṣe. tó fẹ́ ta ni. me kake da shi. Ma'ana yana sai da magani. ok ko fatan maganin ne kake ciki na. Ga su nan. wani kofin ta ogun. irú àwọn oògùn wo ló ń tà. wai wani kalan magani. Wannan. maganin me. Wannan bangaren ciwon bayana. Kai wannan ba matsala ko dora ma. kò lè ṣe kọ́ fún ẹ jókòó dúró ẹ kò sí ọkọ lè ṣe bẹ́ẹ̀ orí pé kò lè ṣe kọ́ fún ẹ mẹ́sẹ̀ ọ ti di agbẹ́rẹ́. kí ni ìyá mi. Bangaren ba sa yaddi. ó ní pé ilé ṣúgà. ok. inú ẹran rẹ lọ́dọ̀ kan ló fi ṣiṣẹ́ Wannan shi kuma maganin karfin gaba ne. ó ní pé this last one na for manpower. eléyìí kókó yẹn. sórí sọ́ọ̀rì. kò sí tó lè ṣe ó ti jọ ọ̀rìjọ wa kò sí tó lè ṣe pẹ̀lú ẹ̀ mọ́. èló wá ní àwọn kíni báyìí. èló wá ní àwọn kíni. Wannan gaba ki dai 1000 ne. gbogbo ilé wa. 500 ló máa fún sọ fún ma gbà. wọ́n sábà kàdé ní ìjọba ìfà mi. To ba matsala. alabari ok. so amara ilé 500. you go buy this one. tó ń gbé nínú property tó wà nínú kìíní lọ́ fi ṣiṣẹ́ Muna sai da magani. ó ní pé. ìwọ wà nínú tó ń lò tó fi lógo oògùn wọn nìyẹn. normal. ok lọ fi mọ̀ pé nǹkan wọ́n tí ta wọ́n fi ń ṣe oògùn. problem ní inú ara ẹ̀ àti ohun tó jẹ́ nǹkan ara ẹ̀ lọ́ fi ń ṣe gbogbo tẹ̀lé. so eléyìí. 7 up. Yeah. Ran tashi. Rantashi. ṣe morning àbí night. Anytime. Anytime. Na Money put for inside 7 up. Seven up. Leave on 1 hour. You drink. you go drink. eléyìí màá fi bà nǹkan jẹ́ bàbá àgbà fáfíríkà. o ti gbàgbọ́ láyé ge màá. máa ti lọ ọtí ní tí o tó máa tó gbà. ẹ má pa mí nà. bàbá ẹ fi o. ẹ jẹ́ ká wá mò ń gbádùn yín torí ẹ lè ń fún wa ní àwọn ìmọ̀ tí a mọ̀ yẹn. àwa náà kọ ìwọn abáláwo bàbá tiwa àti ìyá wa ni. òun mo ṣe máa ebi máa ń sọ kankan àwọn bàbá. àgbà ní ọmọdé kì í ṣi aṣọ dá ọmọdé kì í bá gbé aṣọ àgbà kó dùn ṣaṣọ dá. ebi máa ń sọ kankan. kí ló ń lé yín. ebi máa ń sọ kankan guys I want you to pay attention to this. Okay. see ẹ máa sọ pé Yorùbá tribe is one of the most intelligent black tribe in the world. ẹ̀yin ilé ẹ̀fà tó jù nú ẹ̀ o ibi tẹ̀ lọ yẹn torí many people yín sìn kò sọmọ kan tó lè sọ Yorùbá kí bàbá ẹ̀ lójúmọ́ ní sí pé bàbá mi ẹ káàárọ̀ o English ó kò tẹ̀ fi ń rán mọ́. bẹ́ẹ̀ ni. ẹ̀yin tí sọ ṣe yín àti ṣe àṣà yín nù ẹ wá gbà lóyìnbó lọ òyìnbó yẹn dẹ̀kẹ̀rẹ̀ àwọn olókùnrin láti sọ lè tọ́ ṣùgbọ́n ọwọ́ akó alẹ́ rúgbà yẹn ni ṣùgbọ́n ẹrú tó wá kó wa mo gbọ́ nù tán pé ìran wa ò lo torchlight rí òyìnbó ló jẹ́ kẹ́ torí pé ẹ fẹ́ ná ọpọlọ ọ fi gba jígì inú lẹ́yìn lọ
torí jígí là ń wò nígbà tá a máa jí àkùkọ àti ọjọ́ la fi ń wo táìmù wa nígbà gbàgòdè ẹ fi sọ nǹkan yẹn nínú nígbà kan tá a bá máa bímọ lé wa ó ní òrùlé tó ń ṣe fún àárí yẹn ṣe mọ́ tí obìnrin bá máa márì ètùtù ẹ̀tàn ó ní òrùlé tó ń ṣe fún tó máa bomi sílẹ̀sẹ̀ tó máa fi wọlé. kò sí pé wọ́n ṣe DNA láyé ìgbà yẹn. kò sí kò dẹ̀ sọ́mọ́ àlè bọ́ǹsì ọmọ àlè ló pọ̀ jù náà ọmọ tán bí o obìnrin mi ti ń jẹ́ni mẹ́ta mẹ́rin papọ̀ àtọkọṣo àní ẹni tó bá nífẹ̀ẹ́ tó ń láìkì tó ń gbowó òkè lónìí ọmọ ṣe àti ṣe ò ti bàjẹ́ ó ti bàjẹ́ ẹ̀ tó rà á kọ́ àánú ọkọ̀ ẹ̀yin tẹ̀ ń lajú àlàsódì ìsìn lẹ jẹ́ kí gbogbo nǹkan ẹ bá pé méjì mẹ́ta nú ọmọ yìí kò sẹ́ni tó mọ ohun tó ń pè ní fèrèsé kò sẹ́ni tó ń pè ní pẹpẹ kò sẹ́ni tó ń pè ní àwọ̀ àgbà tó pẹpẹ tó mọ orí owó kèrègbè gbogbo nǹkan yẹn dẹ̀gẹ̀rẹ́ ẹ ti sọnù torí ní tó ń pè ní ajá gan kò sẹ́ni tó mọ̀ ajá dẹ̀gẹ̀rẹ́ òun náà bàbá máa ń tọ́jú nǹkan pamọ́ sí gbà yẹn ṣùgbọ́n kò sí àwọn ọlá pé ẹlòmíì gan tó bá máa jí làárọ̀ bàbá gún mọ́ rìn àṣà tí yíbò ń ṣe tọ́ ní yíbò ń fi pàjí bàbá ẹ̀ àánú ti ṣe ilẹ̀ Yorùbá wa bàbá yóò kọ mọ́rin come outside bàbá ṣé wọ́n ń ṣe náà nílẹ̀ wa tẹ́lẹ̀. I need daddy get out. àwọn ṣe tẹ́lẹ̀ ó possible nílẹ̀ wa pé kọ́mọ jí làárọ̀ kùtùkùtù kó ná pé mo dúpẹ́ pé mo jí láyọ̀ á pààrọ̀ lọ́kọ́ lọ dọ̀bálẹ̀ fún bàbá ti yẹ pé bàbá mi ẹ kójú mọ́ a ní ṣe ojíire bí àbó òjíire bí ojíire bàbá mi alọ́bá yẹn náà ṣé nísìnyí gan ọmọ gan ti ń ga tóbi ìgbà mi gan ìka àwọn ọlọ́mọ àná sọ bẹ́ẹ̀ bàbá gúnmọ́ rìn alfa nigga ìṣẹ́rú ayé wa ni ayé wa kọ́ ẹ̀yin tẹ́ jóbi lásìkò sí ẹ fẹ́ lajú ẹ fẹ́ kọ́ ọmọ yẹn lajú lẹ́fí ń ba nǹkan àṣà àti ṣe wa lẹ́fí ń dànù sí kòtò tójúmọ́ bá mọ́ a máa ń dúpẹ́ pé ọlọ́ba máa júre o ojúmọ́ ènìyàn ìbà àti wọ̀rùn ìbà àti wọjọ́ ìbà olóde tó lè ní ìbà rẹ torí ojúmọ́ kì í mọ́ kẹsẹ̀ máa rìnà kò sẹ́ tó lè pàyàjọ́ ẹ̀ mọ́ kò ṣe pé àti ọba ti júbà fún ọ tó wà wájú ìwọ tó fẹ́ tẹ̀lẹ̀ náà wá rí tẹ ṣùgbọ́n àti gbogbo nǹkan sì ìwé ló jẹ́ kí gbogbo nǹkan báyìí di nǹkan tí aago àti wa àti ṣe àtàṣà wa kó má pọ̀ sí ṣùgbọ́n nílé tẹ̀mí o mọ ìsọmọ tún sọ kọ́ bímọ tuntun nílé tiwa orò lè yapa o. bàbá jẹ́jú rí ọ̀rọ̀ yẹn a máa padà síbẹ̀ torí àlàyé tí ó wà sábẹ́ free yìí eléyìí Burantashi. 7 Up mix am together this one kọ́. For rheumatism. egungun gbogbo ara ríro jẹ̀dí gbé ọ̀pá ẹ̀yìn toilet infection okay sẹ́ni pé Coco àbí Lipton. okay for these two abi 7 Up for this one ṣẹ́ṣẹ́ àti rí bó ṣe lọ mi ti ra eléyìí torí mi ò kí ń fi àwọn oògùn bílẹ̀ mi ò kí ń fi ṣeré mi ò kí ń fi àgbo àti egbògi mi ò kí ń fi ṣeré last thing ṣé mo lè gbé kínní. wait now ó lè gbé kò sí wàhálà sọ fún ẹ no wàhálà. you know say this thing dey do like this. àṣẹ nìyẹn. if you help me hold am for this place make I just carry the. hold am o no. mo ti gbé báyìí o no leave am o. kò lè yẹlẹ kan. ó ti gbé lọ. kò lè yẹlẹ kan. ẹ wo ẹ jẹ́ ká fún bàbá yìí lọ́wọ́ kó máa lọ. thank you. pápá mi nà. Please subscribe to my YouTube channel and press the notification button.